omi àdúrà la fi ń wo wèrè Jamaica la fi ń wo wèrè ọjọ́ ìṣẹ́gun la fi ń wo wèrè ọjọ́ Tuesday la máa ń wo wèrè orúkọ Jésù la fi ń wo wèrè Holy Michael la fi ń wo wèrè mi la fi orúkọ ànábì la fi ń wo wèrè kí ni yìí tó ń fún mi kí n kọ́ so ojú wọn ti fún mi àwọn nǹkan yìí so táìkọ́lọ́ ni orin yẹn nǹkan kan ṣẹlẹ̀ ní year 2000 mo play drums nínú rẹ́kọ̀dù Sonade Adé appreciation gbọ́tà tó yẹn ní Kusamba ìgbà tá à ń ṣiṣẹ́ lọ́wọ́ ní tá à ń ṣiṣẹ́ lọ́wọ́ ní tá à ń ṣe rìhásà orin yẹn bọ́ọ̀ kan wá join wá ń gbà yẹn bọ́ọ̀ yẹn ọ̀dọ̀ Àyùbá ló ti wá ó fẹ́ wá actually ó fẹ́ wá as a drummer ni kò fitting ó tún wọlé as a keyboard kò fitting ṣùgbọ́n tó ń gbọ́ bá yẹn ṣe rìhásà yẹn nǹkan tá ẹ lọ gbọ́ Kusamba Sonade Adé ká lọ gbọ́ album sáyé Ìbàdàn ṣe náà ní yíyẹ náà actually Kusamba yẹn jáde ní ọ̀sẹ̀ yìí album Àyùbá yẹn jáde ní ọ̀sẹ̀ tó tẹ̀lé the same intro gbẹ̀gbẹ̀ intro yẹn ṣá the same intro tá place Kusamba yẹn alákàlà ló jáde nínú album Àyùbá bọ́yẹ̀ gbọ́ intro yẹn bí ẹkùn mọ̀kàn máa lò nínú album mi òun wà lọ lò ní ọ̀dọ̀ Àyùbá so ṣé àwọn kan wà ní pé wọ́n wà creative a bá wo level tàwa ń sìn àìmọye àwọn ọmọ kéèké ń sìn tó ń tẹ̀wọ́n kan olórin káàkiri so mi pé ṣẹmọ àwọn tó jẹ́ tó wà ní department pé láti bá wọn fight kí ni wọn tẹ̀ fight ẹ̀ mọ́ so nínú album yìí orin méjì wà ń bẹ̀ màá kọ ní méjì yẹn táwọn yẹn bá tẹ́tí sí dáadáa ìkan wà ní track 1 wọ́n ní ẹ wá gbà mí òrè kù ẹ máa bá mi dá sí o wọ́n ní ẹ wá gbà mí ẹ máa sọ pé àwọn ẹ lè get mi tó ti wá wọ́n ní ẹ wá gbà mí òrè kù kẹ́mi òrè kù Mr. mi òrè kù kẹ́mi òrè kù gbogbo London ṣe ti rí gbọ́ gbogbo Amẹ́ríkà ṣe ti dààmú mi òrè kù ló ń bọ̀ ó mà ló ń bọ̀ ìyẹn nílùú London gbogbo wọn lọ já sí ẹ ti wà nínú oló ẹ má jẹ síbẹ̀ jùlọ so ìkọ́ tó wà mo ní èmi lẹ́ni táyé ti rò pé kò lè jẹ́ nǹkan kọ́ o bàbá Olúọ̀run ṣeun bọ́mọ ní sọ ẹ má gbọ́. mo mọ̀ pé àwọn aráalé ẹ ti ṣe kan rí wọ́n máa ti mọ ibi tí orin yẹn tó padà lọ ṣùgbọ́n ẹ má bínú ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín bí máa dẹ̀ fẹ́ kẹ́ dá mi lóhùn bó ṣe rẹ̀ báwo ni orin yìí gangan ṣe wá jáde tó fi dín pé ẹlòmíì lọ ń jí orin àbí ṣé lẹ́yìn ìgbà tí ẹ kọrin yẹn lọ change ẹ ni torí mo fẹ́ mọ bí orin ṣe ń sọ gangan tó dín pé ẹ̀ṣẹ̀ máa ń pè tẹ́ bá gbọ́n ta orin mi lẹ́ni ṣé ẹni yìí ẹ ti jọ dòwò pọ̀ kó sígbà tá à ní dárúkọ ẹ má bínú. ẹ wo ọ̀gá mi kan orúkọ mi ní Samson Miracle Wonder Adétúwálé ọmọ tó ń mì gbòòrò tó ń mì gbòòrò tó ń mì gbòòrò títí èmi lọmọ Ìjẹ̀bú ọmọ alárẹ̀ o ìlú tó fẹ́ gbìpò jẹ́ breakfast ọmọ Ìjẹ̀bú ni mí ọmọ Yorùbá ni mí Odùduwà bàbá wa lórí àkàpẹ́là ọmọ Yorùbá ni mí Odùduwà bàbá wa o oníkálukú ló ń gbàṣà ìṣẹ̀dálẹ̀ rẹ̀ ga Samson Adéwálé. Ibo gangan ní ìlú Ìjẹ̀bú torí Ìjẹ̀bú ó fẹ̀ ó tóbi gan níbo lọ́dọ̀ yín gangan ní ìlú Ìjẹ̀bú. ọmọ Rẹ́mọ ni mí ní Akaka. Rẹ́mọ Akaka. bẹ́ẹ̀ni. ẹ ṣeun gan ìbéèrè yẹn mi ní béèrè lọ́wọ́ yín ìdí tí mo ṣe ní béèrè ni pé tó bá pẹ́ bíi Ṣàgámù ni ẹ ti wá mo máa ń gbọ́ ṣùgbọ́n mi tí réèyàn sọ fún mi lótìtọ́ àti lódodo torí nǹkan tí mo máa ń gbọ́ ni pé wọ́n ní olórin tó bá wà ní Ṣàgámù wọ́n ní tó bá pẹ́ Ṣàgámù ló bí sí ibẹ̀ ló dàgbà sí wọ́n ní olórin níbẹ̀ kò kí ń dìde ṣùgbọ́n mi tí rí ènìyàn láti béèrè ìbéèrè yẹn lọ mo dẹ̀ wo títí tí wọ́n pa mi ì fi bẹ́ẹ̀ rí olórin kan náà tó dàbí pé ó jáde láti Ṣàgámù tá a lè fọwọ́ sọ̀yà àfi D'banj ò dẹ̀ gbé nílé so ọ̀rọ̀ yẹn mo fẹ́ máa kó dà pé bóyá ọ̀rọ̀ tó ń ṣẹni ṣùgbọ́n mi tí ìréyàn là mí lóye ẹ jẹ́ ká tẹ̀síwájú. ẹ jẹ́ kí n dáhùn lórí ọ̀rọ̀ yẹn ẹ ṣeun torí a ti rí ọmọ ògo ìlú kan tó jẹ́ ọmọ ìlú yẹn tó ti dìde ó gbé nílùú kò gbé nílùú ẹ jẹ́ àwọn báyìí tá a bá ń sọ pé ìkẹ́nẹ́ ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìkẹ́nẹ́ ni ẹ̀gbọ́n wa Adéwálé Àyùbá Adéwálé Àyùbá ò gbèlú ok ẹ wá sọ fún ọmọ mi ọmọ kẹ́nẹ́ mélòó tó ń gbèlú so ògo ìlú yẹn ni àwọn bàbá ìlú yẹn ló bí wọn sí so ẹ jẹ́ Ṣàgámù ni so ó ti dìde náà nìyẹn. ẹ ṣeun gan báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ ìrìn àjò iṣẹ́ tí ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí báwo lẹ ṣe bẹ̀rẹ̀. abinimọ ìlú yẹn ní ìlú wa ní Akaka Rẹ́mọ bàbá mi olórí àwọn alùbàtà ni bàbá tèmi náà ó lùlù fún late Orlando Owo
mo dàgbà wọn bí mi sínú ṣe mọ èèyàn talent ni lọkọ so akọ pé èèyàn kọ gbójú báàlà ní ọwọ́ náà ni so adéláyé akọ pé akọbẹ̀ sí ń lùlù adébẹ̀ sí ń kọ́ ni ìjẹ́ ni wọ́n bí ọmọ iṣẹ́ orin kíkọ ni. ẹ ṣe bẹ̀rẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni. nígbà tí ẹ̀yin fúnra yín tẹ bẹ̀rẹ̀ torí mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin sọ̀rọ̀ tí bá dẹ̀ bá wọn sọ̀rọ̀ tí bá ní báwo lẹ ṣe bẹ̀rẹ̀ orin ẹlòmíì máa ń sọ fún mi ní pé ilé ìjọsìn ni ẹlòmíì máa ń sọ fún mi ní pé àwọn rí pé àwọn olórin kan wọ́n wá sí àdúgbò báwọn dẹ̀ ṣe àwọn dẹ̀ súnmọ́ wọn àwọn tẹ̀lé wọn kódà ẹlòmíì fi yé wá gbà nígbà táwọn bẹ̀rẹ̀ àwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń kọrin o àwọn pè àwọn kan ní Parker Boys àwọn bá wọn kó speaker díẹ̀ làwọn báwo gangan ni ẹ̀yin ṣe bẹ̀rẹ̀. nínú ìtàn tí mo gbọ́ ni pé láti kékeré mi wá màmá mi tó bá ń dáná ní kitchen pé gbogbo àwọn abọ́ wọn màmá fi máa lùlù gbàtẹ́lẹ̀ ń dàgbà táwọn wọ school a ní àwọn cultural dance a máa ń lùlù ní school nígbà tó yá láti bí primary 6 mo join band kan pè ní Akin Adébáyọ̀ Ìmọ́lẹ̀ Ayọ̀ gospel singer mo join band Ìmọ́lẹ̀ Ayọ̀ ní primary 6 pàtó máa fi wọ GSS 3 mo band máa kan pè ní Sir Cliff Sama wọn ṣaláìsí ní last year di late Sir Cliff Sama ọmọ ìlàjẹ ni ṣùgbọ́n tí mo kúrò lọ lè Sir Cliff Sama ń wọ ọ̀dọ̀ King Sunny Adé ní 1998 so sọ ni mo bá ṣiṣẹ́ last mo fi travel out. ẹ ṣeun gan kó tó rí pé mo tẹ̀síwájú ẹ ti dárúkọ bí àwọn ọ̀gá mẹ́ta tí ẹ ti bá ṣiṣẹ́ ṣùgbọ́n nínú àwọn ọ̀gá mẹ́ta tí ẹ ti bá ṣiṣẹ́ yẹn màá dúró lórí ẹyọ kan lórí King Sunny Adé. Inú mi dùn pé ẹni tí ẹ dárúkọ ẹni tí wọ́n wà láyé tí gbogbo ayé mọ̀ ṣùgbọ́n ìbéèrè tí màá béèrè ni pé a ti rí àwọn kan tí wọ́n bá wọn ṣiṣẹ́ tí wọ́n jáde tí wọ́n sọ pé gbogbo ìgbà táwọn fi wà lọ́dọ̀ King Sunny Adé kò ṣe báyìí kò ṣe báyìí kò ṣe báyìí kò ṣe báyìí ṣùgbọ́n nǹkan tí mò ń sọ yẹn ó ti yé yín gbígbà pé bóyá wọn tọ́jú wọn kí lẹ lè sọ nípa King Sunny Adé kó tó nípa àtẹ̀síwájú ṣé gbogbo nǹkan tí àwọn ènìyàn sọ ǹjẹ́ ṣé wọ́n ń parọ́ ni àbí wọ́n ń sọ òótọ́. kí tó dànù lé pé àwọn tí mo bá iṣẹ́ wọn pọ̀ but ní pé Nàìjíríà kí tó travel out àti mo travel out tán mo bá late Alhaji Barrister mo bá wọn ṣiṣẹ́ labroad mo bá Sir Shina Peters mo bá wọn ṣiṣẹ́ labroad mo bá Délé Táíwò mo bá wọn ṣiṣẹ́ labroad àwọn tí mo lè sáré fọ yóò ṣe ènìyàn tó jẹ́ pé star tá a mọ̀ àtọ̀sí àwọn olórin mi ti pé àwọn náà so bọ́ ní ti ọ̀gá wa Sunny Adé ṣẹ́rí ìhà tó ká kó máa ń kọ́ síra àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ní ọ̀nà tèmi ẹjẹ́ àti ìbáyé wò mo ṣe wà ní secondary school Sunny Adé gangan ló ọ̀dà pé kọ́ ló bá wọn gba ọmọ kékeré yẹn torí ọ̀gá tí mi bá ṣiṣẹ́ wọ́n máa ń rí mo ṣe máa ń play fún so ní pé ọmọ kékeré yẹn làwọn fẹ́ kó máa wọn lọ gbà so and I saw 98 and that would be 27 years ago. Now ọ̀gá tọ́jú mi dáadáa mi ò mọ lomi o wọ́n tọ́jú mi dáadáa wọ́n dẹ̀ protect mi torí pé mo kéré so ọba sọ spiritually wọ́n protect mi spiritually torí báńdì tí mo wà báńdì alágbára ni báńdì Sunny Adé dàbí ó dàbí odidi ìlú kan ni so wọ́n protect mi wọ́n dẹ̀ tọ́jú mi tá a bá ń ṣiṣẹ́ tí mo bá lùlù lọ títí ọ̀gá tọwọ́ bá pò wá fún mi $1 àìmọ̀ ìgbà mi kò máa bọ́ fìlà orí abọ́lé mi lórí àìmọ̀ ìgbà mi kò máa bọ́ agbádá ẹ̀ so wọ́n tọ́jú èmi dáadáa èmi ò mọ gbogbo fídíò yẹn ẹ̀mọ̀ ìyá tó ń kọ́ sí àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní tèmi o wọ́n ṣe ẹ̀dá sí mi ọdún méjì mo bá wọn lò ọdún méjì tí mo dé bá wọn lò ní problem dóònà nígbà tí mo máa di pé mi ò fẹ́ bá wọn ṣiṣẹ́ mọ́ kò ń ṣe pé èmi àti wọn jọ ní problem lára àwọn tó jẹ́ ayé nínú ọkọ̀ yẹn náà nítorí pé wọ́n fẹ́ mú ẹ̀mí yẹn lọ àwọn fẹ́ mú ẹ̀mí mi lọ ni mo ṣe láti pé ẹ jẹ́ n fi ibi iṣẹ́ ilẹ̀ kí n tẹ̀síwájú but ní tèmi sí ọ̀gá ọ̀gá dáadáa ní sí èmi. ẹ ṣeun gan láàrin ìgbà tí ẹ fi wà pẹ̀lú King Dr. Sunny Adé kí lẹ ṣe ìrántí nǹkan tí wọ́n ṣe fún yín tó yẹ pé ó dùn mọ́ yín tẹ́ ò pé ṣe ń pé King Sunny Adé tí gbogbo ayé mọ̀ wọ́n lè ṣerú nǹkan tó dùn mọ́ mi aside from pé bóyá wọ́n lọ gbé yín wá lẹ́yìn ìgbà tẹ́ dọ́dọ̀ wọn nǹkan tó ṣe tó dùn mọ́ yín tẹ́ pé ẹ lè ever gbàgbé. wọ́n náà mo sọ kọjá yẹn ṣùgbọ́n kílẹ̀ yẹn tó fẹ́ ṣe fún yẹn ju pé nígbà tá a bá ṣiṣẹ́ mi ò gbàgbé lè wọ́n máa ń fún lówó dáadáa lórí stage wọ́n lè mi ò lè gbàgbé a lọ play ní TV8 fún
Fada Kérésìmesì lọ́dún náà lọ́hùn bí abí 1998 99 ìgbà tá parí eré ṣẹmọ àwa ń gbé èmi àti kejì mi à ń gbé ọ̀nà Ẹgbẹ́dá ọ̀dẹ̀ jìnnà sí TV8 but ọ́fíìsì wa wà ní ọ̀nà Yaba ní Jíbówú ọ́fíìsì wa wà ń gbà yẹn so àwọn ọ̀gá wa ìyẹn wọ́n fẹ́ kí gbogbo wa kájọ máa lọ sí Jíbówú kájọ máa lọ sí wọ́n pé àdúgbò mi lélẹ́yẹ TV8 sí Ẹgbẹ́dá kí fẹ́ lọ ṣe ní ọ̀nà Yaba kò jọra wọn èèyàn ẹgbẹ́ mi dé bus stop Ìkẹjà kí lọ mú mọ́tò wọ́n ní pé rọ́ ìnáwó ní rọ́ bá fi ká bá wọn dé Jíbówú Emmanuel ẹ máa bá tiẹ̀ lọ unfortunately nígbà tí káwọn ti lọ èmi àti kejì mi on our way going to home báwọn ọmọ ta ṣe gba èmi àti kejì mi ní gbogbo tó àlọ́wọ́ pátá náà gbà níwájú TV8 yẹn tó sì kọ́bọ̀ àtẹ̀wọ́ àtẹ̀bọ̀ kọ́lọ́ wọn má dàbẹ̀ tó ní pé kó ṣe tó lóun lè ṣe tó àpàdà dé Jíbówú yẹn pé báwo lè ṣe wíkẹ̀dì báyìí ìdẹ́kẹ̀ gbé wa dé under bridge Ìkẹjà káde má bá ilé wa lọ so inú bí mi àti kejì mi gan aláti fáìn ìwé ara wa dé Jíbówú àdèlọ report fún ọ̀gá inú bí sọ̀ ní gan inú máa bí gan ó pé báwo lè ṣe burú báyìí ọmọ kékeré báyìí kí bá lè gbé wọn dé Ìkẹjà ṣẹ́rí gbogbo wa ẹlẹ́wọ̀n ara ni wá tó máa sọ pé sọ̀rọ̀ ní àdè burú bọ́nà la burú bọ̀ ṣẹ́rí ìwà táwọn kan náà wù ó máa jẹ́ kí èèyàn ṣìwà gan kàbí kí èèyàn ṣe bákọ̀bákọ̀ àwọn APM burú so inú bí sọ̀rọ̀ nǹkan pé ní táìmì yìí bàbá dẹ̀ tọ́wọ́ bá pò wọ́n fún mi àti kejì ló pé ẹgbà ẹwù wà bẹ̀ṣẹ̀ wọn bá lọ sílé ní alẹ́ yìí mo lè gbàgbọ́ ọjọ́ yẹn wọ́n fún wa ló pé ẹgbà ẹ máa lọ sílé lẹ́yìn òjìnà sí Ẹgbẹ́dá sí Ìkẹjà sí TV8 wọ́n á ti fẹ́ so bàbá dáadáa ní so mo lè gbàgbọ́ ọjọ́ yẹn ń gbàgbé. Wow. Nípa ọ̀rọ̀ ń pé bí wọ́n ṣe máa ń fún àwọn òṣìṣẹ́ lówó ẹ má bínú pé mo ṣì wà orí ibẹ̀ torí olórin náà lẹ́yìn náà nǹkan tí ẹ bá ṣe láyé máa sọ ṣùgbọ́n nígbà míì ayé máa ń sọ̀rọ̀ láti ṣe kíni láti fẹnu bàyàn bá a ṣe yàn jẹ́ bẹ́ẹ̀ ni. so nítorí ẹ̀ nírú àwa ṣe máa ń jáde la ṣe máa lọ ń bá tá a bá ní oore ọ̀fẹ́ láti bá ẹni tó ní ọ̀rọ̀ gangan àwọn èèyàn tó bá súnmọ́ wọn pé ẹ̀yin ìyẹn wà pẹ̀lú wọn báwo nìkan báyìí ṣe rí báwo ló ṣe rí mo mọ̀ pé nìkan tí ẹ̀yin bá sọ tí ò bá tiẹ̀ rí bẹ́ẹ̀ 100% bójú 60 àbí 70 á rí bẹ́ẹ̀ nípa bí wọ́n ṣe ń sanwó ṣé nígbà tí ẹ̀yin wà ń bẹ̀ ṣé wọ́n máa ń sanwó yẹn ní after the show ni àbí wọ́n place àwọn members àwọn staff wọn sí oṣooṣù báwo ni wọ́n ṣe ń ṣe torí nígbà tí à ń rí àwọn èèyàn tó sọ pé mo wà pẹ̀lú ẹni báyìí báyìí tó jẹ́ àgbà olórin tí irú àwa ìtàn wò wọ́n pé tá bá ní oore ọ̀fẹ́ tá bá dọ́dọ̀ iwájú wọn ká tó kúrò wọ́n á fún àwa lówó wọ́n á tọ́jú wa wọ́n á ṣe dáadáa kó tó wá dín pé àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ so àwa máa ń find it difficult láti believe pé ó dà pé irú wọ yìí mismanagement ló pa ẹ́ o mọ bó ṣe lè handle ẹ̀ báwo ni wọ́n ṣe ń sanwó fún wọn ǹjẹ́ ṣe rántí. àrántí pàṣọ là ń gbàwó pa event ni tá bá ti ṣe ṣetán gbogbo tá a bá pa wọn á kó lọ sí bí ọ́fíìsì ni wọn á ka gbogbo yẹn wọ́n dẹ̀ fún oníkálukú ní according to bí level wọn ṣe rí sọ̀rọ̀ àdó iná ń jẹ́ wá lọ́wọ́ wọn ọ̀ṣẹ́lẹ̀ rí wọn jọ. kò ń ṣe pé bóyá ẹ ṣe show mẹ́ta nínú show mẹ́ta wọ́n wá fún yín ní show kan wọ́n wá sọ pé àwọn ò tí ì gbowó payment àwọn ò tí ì ṣe báyìí àwọn ò tí ì ṣe báyìí. wọ́n sí mi báyìí o tó bá èmi alukoko lójú ọ̀rọ̀ lèmi àwọn kókó fún àwọn mọ̀ mi wọ́n sí mi báyìí bọ̀tẹ́lẹ̀ dáhùn wà mí báyìí wọ́n tá à ń yára ọ̀rọ̀ yìí àwọn náà máa rí ayé ló máa rí tó bá ṣe aburú sí mi máa sọ wọn jẹ wá ló tí mi bá wọn ṣiṣẹ́ o mi ò sọ lẹ́yìn yẹn mọ́ o tí mi bá wọn ṣiṣẹ́ o wọn pé ara wa ṣiṣẹ́ mẹ́ ṣó mẹ́ta mẹ́rin wọn wá lè sọ bí a taba play bí Friday Saturday Sunday bọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ sọ pé ṣe mọ̀ wọ́n lè pa gbogbo yẹn pọ̀ owó ṣe Saturday but ọ̀sẹ̀ náà la máa gbá owó bí wọ́n máa ń gbé ọ̀sẹ̀ yìí ẹ̀kọ́ orí bákan bákan wọ́n máa fún a máa gba owó ará ìdíwé náà jẹ́ wá lórí o. ẹ ṣeun gan nígbà tí ẹ̀yin wà ń bẹ̀ ṣó lórin lẹ́yìn ni torí ẹ sọ fún wa pé onílù ní ṣùgbọ́n gbogbo period tó lọ gbé yín wá yẹn ṣó onílù náà ni ìlù yẹn náà lẹ́ ń lù fún àbí ẹ̀ ń gbérin àbí kí ni position iṣẹ́ ògangan lẹ́ ń ṣe fún. ìlù ló mọ̀ ń lù fún wọn. ìlù. bẹ́ẹ̀ni. wow. but ọ̀gá ní ẹni àkọ́kọ́ tó máa sọ fún mi nínú ayé mi pé London la wà àjọ èmi ò mọ ìyá tó kó sẹ́wọ̀n ṣá ó yàtọ̀
mo ń sùn ní yàrá mi ní lótẹ̀ ní London ó wá bẹ́ẹ̀ pé kí wọ́n á disturb mi pé drummer mi kí lè ń ṣe jájọ ṣe jáde lọ mo ń sùn sá já lọ́jọ́ ṣe mọ̀ bí ọ̀rẹ́ wọn ọ̀gá àtọ̀ bí ọjọ́ bí ọ̀rẹ́ síra wa so èmi àti kejì mi yẹn àjọ gbéra a lọ sí àwọn musical store lọ́wọ́ àwọn òfin kan ó wá sọ ó ní ọmọdé yìí ó máa kọrin lọ́jọ́ iwájú o bí mo ṣe ń sọ wọn sì mo já akálòlò gan tẹ́tẹ́lẹ̀ mo máa ń kálòlò gan ti èmi gan kí lè gbọ́n ti máa ń sọ fún ara mi pé ọmọdé yìí ó máa kọrin lọ́jọ́ iwájú ló máa tóbi gan ó ní èmi one mi ò lẹ́ka àwọn ọ̀gá eléré báwo mo ṣe fẹ́ kọrin ìkejì mo máa ń kálòlò báwo mo ṣe fẹ́ kọrin sọ ní ẹni àkọ́kọ́ tó máa sọ nǹkan ẹ̀sùn ayé mi pé ó máa kọrin ló máa tóbi. ìgbà tẹ́tẹ̀ ti sọ fún wa níbẹ̀rẹ̀ tó yìí ni pé wọ́n máa ń gbé fìlà lẹ́yìn lórí torí King Dr. Saheed King Dr. King Sunny Adé ọba ni wọ́n so kó tó lè dín pé ọba ṣí fìlà lórí tó gbé lórí èèyàn ìtumọ̀ pé ọba náà lòun náà. màlẹ́kà ni Sunny Adé màlẹ́kà ni wọ́n áńgẹ́lì ni wọ́n nídìílé bàbá mi à ń jọba ń bẹ̀ nídìílé ìyá mi à ń jọba ń bẹ̀ so ọmọ ọba ni mí bá ti rí àmì yẹn pé ọmọ ọba lọmọ yìí so áńgẹ́lì ni Sunny Adé. ẹ ṣeun gan ó tún ní ìbéèrè kan tí màá tún béèrè nípa wọn ká tó tẹ̀síwájú ijó tí bàbá máa ń jó lórí stage yẹn gangan ṣé wọ́n máa ń practice ẹ̀ kó tó di pé wọ́n wọ stage àbí tó bá dé orí stage ni ẹ̀mí yẹn máa bà lé wọn tọkàn máa jó the funnest part ni pé àwọn ọmọ tó tún wà lẹ́yìn wọn tí bàbá bá ti ju step kan wọ́n ti gbé báwo lẹ ṣe ń ṣe kínní. ṣe mọ̀ pé láti kékeré ni ọ̀gá níjó ti wà lára wọn tálẹ̀ǹtì ni Ọlọ́run fún wọn ní kínní ẹlẹ́bùn ni and so a máa ń ṣe rehearsal ní rehearsal ṣe mọ̀ tí ó bá pùn bí àwọn fẹ́ jó àwọn tó ń wà lẹ́gbẹ̀ẹ́ wọn náà wọ́n á wo step wọ́n ṣe ń jó yẹn wọ́n á tẹ̀lé wọn so bí mood bá ṣe rí ní party ìgbà mi kò lè rí party mi lè pẹ́ ìtẹ̀lé wọn níjó rárá wọ́n kàn máa jókòó all night ni so ó depend lórí bí party bá ṣe rí ọ̀bẹ concert most of the time concert ti máa rí wọn tó máa ṣe gbogbo display yẹn ọ̀pọ̀ bí normal party ẹ̀kọ́ ìná so ó depend lórí mood àti bí party bá ṣe rí so but àwọn tẹ̀ ń sọ yẹn ìgbà mi gan kò ní jẹ́ ẹni tó wà lórí tó jẹ́ ilégbè gan ìgbà mi gan ó lè náwó sẹ́ni tó lù ṣẹ̀kẹ̀rẹ̀ pé ijó tí mo jó lánàá tó ń pariwo ó lè náwó sún ṣẹ̀kẹ̀rẹ̀ ali kó máa jó wájú lọ àti pàṣẹ stage so kò ṣe bí wọ́n ní àwọn tó ń gbèrò ẹ̀rọ bá wọn máa ń jó and as a entertainer so ní máa ń fẹ́ kó gba ẹ̀rọ tó pé wọ́n máa ń fẹ́ láti gba ẹ̀rọ pé ó mọ̀ pé ó ní many skills ó jẹ́ drummer ó lè play conga ó lè play ṣẹ̀kẹ̀rẹ̀ ó lè play chord ó lè play many things so bọ́ọ̀lù tí wọ́n ṣe jẹ́ nìyẹn. wow ẹ ṣeun wọn gẹ́gẹ́ bí olórin tẹ̀yìn wá jẹ́ irú orin wo gangan lẹ́yìn kankan. mo pe style mi ní afro rock. So afro rock yẹn ó ní flavour jùjú nínú ó ní flavour fuji nínú ó ní flavour hip hop nínú ó ní flavour gospel nínú àpàlà so but ṣe mọ̀ pé ní different flavour yẹn ẹ bá wo àwọn Sunny Adé jùjú náà kọ àbáwá Ebenezer Obey jùjú náà kọ Shina Peter jùjú náà kọ but different flavour ní style jùjú wọn so but èmi ní pé àwọn experience tèmi ti ní mo bá fuji ṣiṣẹ́ mo bá jùjú ṣiṣẹ́ mo bá gospel ṣiṣẹ́ mo wá combine gbogbo style yẹn mo wá combine yẹn pọ̀ so now ohun tó wá fi jẹ́ kí style ti mi yàtọ̀ sí gbogbo ni pé anything ti máa ń kọ guitar mi ó máa ń dún bí rock and roll àwọn Amẹ́ríkà ló ní rock and roll mo lè sọ pé ìtọ́pọ̀ jù ní ayé mi Amẹ́ríkà mo ti lò so mo listen sí rock and roll music mo lè fi jẹ́ drummer àmì ìṣẹ́ máa ń play drums mo máa ń play drums very hard so ó jẹ́ kí n bring style yẹn wá sínú pattern wa ní Africa so mo fi pè ní afro rock so Africa wà lá ní afro pattern èmi nígbà jùjú ní o bí i so afro pattern so máa gbé American style wọnú afro pattern wọ́n mi pè ní afro rock. wow lápẹ́ ìgbà àkọ́kọ́ tí màá kọ́ gbọ́ irú style of music ẹ ti ṣẹ̀dá yẹn tó ẹ pé tí n bá tún gbọ́n sìn téèyàn kan bá jáde nínú àwọn olórin tó sọ pé nǹkan báyìí òun lòun ní máa ní ìwọ kọ́ ẹni tó ní o nísìnyí a rí pé àwọn sẹ̀lẹ̀ wọ́n ń ṣe ìkórè káàkiri báyìí tí sẹ̀lẹ̀ bá nísìnyí pé olórin wo láti ẹ̀fẹ́ pè ǹjẹ́ tí wọ́n bá pè yín pẹ̀lú style tẹ̀ ń kọ́ ìṣó orin yìí ṣó wọ. a ní láti gbàdúrà orin tí fẹ́ kọ́ lọ́wọ́ yìí àwọn
Africa Magic wọ́n béèrè fún fídíò lọ́wọ́ mo pè ní my prayer remix fún gbàdúrà fún Nàìjíríà ni ìgbà tí mo kọ́ ṣe àkọ́kọ́ ẹ̀ mo pè ní my prayer gba Ebola fi gbàdúrà kan ló máa kó Ebola kó lẹ̀ ọlọ́dẹ gbàdúrà yẹn àwọn kan ló wá ní pé àwọn fẹ́ kí remix orin yẹn sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ó ní a ní láti gbàdúrà kí kó lè tẹ̀ wá lọ́wọ́ oore rírí jẹ oore rírí mu oore rírí ná oore rírí lò nínú ọdún tí àwa yìí bàbá ṣe fún wa káyà gbàdúrà kéré kólé wọn ní bàbá mi Ọlọ́run mi mo fi Nàìjíríà lé so wọn àdúrà ni ọ̀pọ̀pọ̀ náà wọn ní mi gbogbo jẹ́ orin àdúrà omi kò bí gospel ni mo kọ Ayọ̀mídé mo dúpẹ́ o ire ti tẹ̀ mí lọ́wọ́ ètò ìjáde sí mo ní ọ̀rọ̀ mi rí bákan lọ so orin mi fìtì ní church ló fìtì ní church. so kò ń ṣe pé bóyá party nìkan bí church bá pè yín you're good to go. nígbà pé ìjọ náà láti dàgbà so spirit ọmọ sílẹ̀ ní mi fúnra mi so spirit yẹn náà wà lára bẹ́ẹ̀ ni. ẹ ṣeun gan. nínú àwọn olórin tí ẹ ti bá pàdé níwájú ta ni ẹ̀yin gangan ń wò bíi mẹ́tọ̀ yín gangan nínú àwọn olórin. àwòkọ́ṣe mo máa ń wo ọ̀gá Sunny Adé bíi mẹ́tọ̀ nítorí irú style tó ń kọ àti action tó wà lára wọn mo máa ń wo Adéwálé Àyìbá bíi mẹ́tọ̀ irú ẹ bá wo Adéwálé Àyìbá àti Sunny Adé pé wọ́n fẹ́ jọra wọn ní ti action méjì níjó dèmọdé tó máa ń wo K1 The Ultimate Wasiu Ayinde bíi mẹ́tọ̀ náà nítorí style tí wọ́n ń kọ tó jẹ́ Fuji so àwọn mẹ́ta yẹn náà ni mo mú àti mẹ́tọ̀ pé ó dẹ̀ ń wú mi lórí. ẹ ṣeun wọn nígbà tí ẹ ń dàgbà bọ̀ àbí kẹ́ nígbà tí ẹ débi tí ẹ dé kí ni àwọn ìdojúkọ tẹ́ ti bá pàdé torí mo ti bá àwọn tó ń kọrin pàdé nǹkan tí wọ́n máa ń sọ kódà nínú àwọn ìdojúkọ tí èèyàn kan bá mi sọ wọ́n sọ fún mi ní pé àwọn ti lọ kọrin níbì kan nígbà tí àwọn débẹ̀ wọ́n ní àwọn òjúbà àwọn tó ní ìlú bẹ̀ wọ́n ní ó di pé táwọn bá sọ lẹ́nu máìkì wọn ò gbọ́ nǹkan táwọn sọ wọ́n ní táwọn bá kúrò tẹ́lómi bá gorí stage àrírù nǹkan wọ́n máa gbọ́ nǹkan tó ń sọ bọ́ tóun bá débẹ̀ wọ́n gbé kí ló ń ṣẹlẹ̀ bàbá sọ wọn gbà ó ti júbà àwọn àgbààgbà tó wà ní ìlú yìí irú àwọn ìdojúkọ gbọngàn lẹ ti bá pàdé lẹ́nu iṣẹ́ tí ẹ ń ṣe. kì í kò dá ọkọ ẹ̀kọ́ ní lára àwọn ọ̀gá tí mo ti bá ṣiṣẹ́ rí kí tó wá sọ tèmi fúnra mi. ìgbà tí mo bá Akin Adébáyọ̀ Ìmọ́lẹ̀ Ayọ̀ tí mo bá wọn ṣiṣẹ́ bí a 1993 àbí 1994 or 1992 ó ti pẹ́ a lọ play ní àwọn ìlú òkè bí i Èkìtì mi ò fẹ́ dárúkọ olórin kejì yẹn mo fẹ́ dárúkọ ẹ̀ olórin kejì yẹn lẹ́pọ̀ ti ṣaláìsí nísìn mo fẹ́ dárúkọ ẹ̀ olórin kejì yẹn àti bámbẹ̀ ó ti ń ṣeré dáadáa àwa ti set irinṣẹ́ wa gbogbo everything ti wà set jẹ́nẹ́tọ̀ gbọ̀dọ̀ ṣiṣẹ́ ìgbà tó wá di pé wọ́n ti gba kéré rẹ̀ kó sáré dákẹ́ díẹ̀ káwa ká ṣeré jẹ́nẹ́tọ̀ bá ṣe ló lọ́ọ̀kì kò start kò dẹ̀ ní problem kò sí nǹkan tó ṣe tẹ́lẹ̀ àti fi ṣe gbogbo àti fi ṣe sound check kakọ̀ dẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ a start jẹ́nẹ́tọ̀ tì ìyẹn ní ti ìyẹn ìgbà tí wọ́n bá yẹn ṣeré tó tẹ̀lẹ̀ lọ́rùn tán tó ti tẹ̀lẹ̀ lọ́rùn tán jẹ́nẹ́tọ̀ tó start yẹn nígbà tó ti tẹ̀lẹ̀ lọ́rùn tán ló ṣe wà start ó ti ṣeré tó ti tẹ̀lẹ̀ lọ́rùn ẹni kan wá pàtí tẹ̀ ti fẹ́ tán gbà yẹn so èmi fún ara mi mo lè gbàgbé kò tí lè ju ọlọ́pàá bí i 2017 or 2017 or so wá pọ̀ ju 2018 a play mi kan ní Toyin Street nígbà wọ́n tó bí kọ bí ara nkíní kan lórúkọ hòtẹ́ẹ̀lì yẹn ní Toyin Street ní Ìkẹjà èmi àti Papa Obesere àwọn olórí náà pọ̀ bẹ̀mí mo ní show yẹn so mo fiction wọn ní ọ̀sán gangan báyìí náà ni so mo ń mú kọ̀ọ̀kan ní mọ́tò mi so ó ti bọ́ sí ìrọ̀lẹ́ ṣá mo mú kọ̀ọ̀kan ní mọ́tò mi so mo tán náà iná ní mọ́tò lẹ́ láti lè wá kan tí mo mú bí máa ń jà mí ṣọ́wá pè mí ní ẹ̀ pé kì í ṣe kíákíá pé wọ́n fẹ́ ṣe interview fún mi pé kí n lọ kọ̀ọ̀kan ní ju 5-10 minutes lọ máa ń jà yẹn ò jẹ́ kí n ráyè paná mọ́tò yẹn ó ṣàkọ́ mi lójú ṣá bó ṣe wọ́ mi lọ síbi interview yẹn yẹn ò lè ju 5-10 minutes lọ gbàtí mo fi ní kí n padà sílẹ̀ mọ́tò báyìí pé kí lọ wá nǹkan kí lọ continue láti máa wá nǹkan tí mo wá báyìí ṣẹ́ni tí máa ọlá iná tí mo tàn yẹn ló jẹ́ kí n rí kinní yẹn gbogbo ibi steering mọ́tò mọ́ window báyìí ó kún fún òwú alátakùn ni òwú alátakùn bẹ́ẹ̀ ni ó bo gbogbo ẹ̀ báyìí mọ́ láti steering báyìí mọ́ ibi window báyìí
tó yẹ pé ọ̀tá mi ò rí náà yẹn ni ọ̀tá mi máa rárí wọ kíní yẹn ni that is a bad sign it's a very bad thing you know so ìyẹn bẹ́ẹ̀ ó ṣiṣẹ́ àtàkì náà. ẹjọ́ ẹ má bínú pé mo fọ̀rọ̀ dá yín lẹ́nu nígbà tẹ́ rí nǹkan yẹn báwo lẹ ṣe ẹ fi ṣé ẹ gbé mọ́tò yẹn kúrò ńbẹ̀ àbí ẹ gbé sílẹ̀ tí ẹ lọ pé àwọn wòlíì kọ́ wá bá yín torí ní ìjọ Celestial gẹ́gẹ́ bí nǹkan tí mo mọ̀ tó bá rí àwọn kankan bẹ́ẹ̀ yẹn ìzára kó pe wòlíì ẹ̀ pé mo rí nǹkan kan báyìí wọn ní òkè ṣe báyìí àbí kẹ̀ tí àwọn wòlíì irú ìgbésẹ̀ wo lẹ gbé ìdí tó jẹ́ ń béèrè ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà lọ ń larú àwọn ìṣòro ẹ̀kọ́ dá tó yẹ pé nígbà tí wọ́n rí ẹlòmíì ò tiẹ̀ máa wò pé it's just minor a koríbọ̀ ó dẹ̀ ṣe koríbọ̀ yẹn ó wálẹ̀ bẹ́ẹ̀ wọn ò dẹ̀ gbọ́ mọ́ báwo ni ẹ ṣe borí nǹkan yìí kí ni àwọn ìgbésẹ̀ tí ẹ gbé. bí mo ṣe rí kinní yẹn bẹ́ẹ̀ni ẹni tó jẹ́ open prayer tó máa ṣe open prayer fún event yẹn pastor ni olùṣọ́ ni right the way lápò wọn pé dádì báyìí ni àdí báyìí ẹ̀yà jùlọ síbẹ̀ báyìí àwọn olùsọ fẹ́ẹ́ débẹ̀ tá a bá dé àwọn aya wọn kò yẹ sí mọ́ àwọn olùṣọ́ yẹn wọ́n bá wa clear gbogbo everything ló bá wa yà sí mọ́ wọ́n dẹ̀ ní pé àwọn wọlé pé a lè wọ mọ́tò wa àdẹ̀gbé sọ wọn bá wa láti bá wa yà sí mọ́ if not mo ní lè gbà mọ́tò yẹn. wow ẹ ṣeun gan ìjẹ́ tún ní àwọn ìdojúkọ míì. mo ṣeré kan ní White House ní Ìkẹjà and the event was huge. Now mo tún máa video sọ́jọ́ ẹ̀ báyìí mo kàn feel like fever ni pé fever kọ̀ wọ̀nyí lára níbi tí fever yẹn ti wá kẹ̀ ó kọ̀ wọ̀nyí lára gbogbo oògùn tí mo ní tó pé àwọn very very powerful oògùn tó pé tó bá lò lẹ́kọ̀ọ́ báyìí kó tó pé 1 minute ẹ̀ ní feel ẹ̀ mọ́ mo fẹ́ so kátó later la fàlọ́ pé ọfà attack ni so ṣe wáyé náà yìí sí ló ti wá èmi ò mọ̀ ẹni tó ṣe mi ò mọ̀ but ọlọ́run yóò wá ọkọ̀ ayọ̀. ẹ ṣeun gan rẹ́kọ̀dù mélòó gangan lẹ́yìn gangan fúnra yín ti dá ṣe gangan. rẹ́kọ̀dù ti pọ̀ rẹ́kọ̀dù ti pọ̀ eléyìí òun ni first album mi àpàkólẹ̀ ní Promised Land ẹ bá pé mo kéré mẹ́ 08 láṣẹ eléyìí mo ṣe 1 and 2 ni Supernatural Blessing 1 and 2 eléyìí lápò mo ṣe lé ní kọ̀bí 06 mo ṣe Step Up mo ṣe ayé kan mo fi ṣọ AKT nǹkan hip hop àti Adex Earthquake mo ṣe My Prayer mo ti ṣe My Prayer remix mo ṣe Ayọ̀mídé mo ṣe. rẹ́kọ̀dù ti pọ̀ lọ ó ti pọ̀ rẹ́kọ̀dù ti pọ̀. ẹ jẹ́ ká dúró lórí ẹyọ kan tó yẹ pé Promise yìí tó yẹ pé òun ni àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ ṣe. bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí olórin tó ń dàgbà bọ̀ tó ń náà ń wá bóun náà ṣe máa dókè. torí Promise orúkọ ńlá ni. bẹ́ẹ̀ni Promise Land. ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé ó jẹ́ àkọ́kọ́ tí ẹ máa kọ́kọ́ ṣe tí àwọn olórin bá sọ̀rọ̀ wọ́n á ní mo rántí pé nígbà tí màá kọ́kọ́ ṣe first record mi nǹkan báyìí kí ni àwọn struggles ẹ bá pàdé nígbà tí màá kọ́kọ́ ṣe first record torí tẹ bá wo gbogbo olórin Nàìjíríà ẹ má bínú pé mo sọ̀rọ̀ yìí kò ṣe pé mo fi ń bú wọn bóyá torí pé ilé tí ọ̀pọ̀lọpọ̀ ti jáde nǹkan máa ń dàbí pé ó máa ń fẹ́ tight díẹ̀ ẹlòmíì máa ń sọ pé owó tọ́ ní kò ń lọ fi sanwó exam olówó tọ́ báwo ni ẹ̀yin ṣe gádà owó tẹ́ fi kọ́kọ́ ṣe Promise yìí àti pé kí ni àwọn struggles tẹ́ bá pàdé nígbà tẹ́ máa kọ́kọ́ ṣe. wàláì Ọlọ́run fi ṣe ràn mí lọ́rùn torí abroad ni mo wà nígbà tí mo máa ṣe album yẹn nígbà yẹn ní 08 abroad ni mo wà báwo àwọn ẹni tó market ẹ̀ gan orúkọ ẹ̀ wà ń bẹ̀ so Ọlọ́run fi ràn mí lọ́rùn mo record iṣẹ́ yẹn ní US mo tún lọ sí Canada àwọn kan play instrument kan ní US ní Texas àwọn kan tó play instrument yẹn tó play sax àti yẹn tó play àwáyà Maryland mo fly káàkiri gan Canada yẹn tó produce ẹ̀ tó mix ẹ̀ tó ṣe everything Canada Ọlọ́run fi ṣe ẹ̀rọ mi lọ́rùn tó pé because in fact the first person to make comment lórí iṣẹ́ yìí was Ayéfẹ́lẹ́ ní 08 first time to bá America ó gbọ́ṣẹ́ yìí ó ní pé òun láti bá ẹni tó níṣẹ́ yìí òun láti bá sọ̀rọ̀ Ayéfẹ́lẹ́ is the first person to wọ́n advance pé òun fẹ́ kí n máa kó bọ̀ Nàìjíríà so I'm evergreen níṣẹ́ yẹn Ọlọ́run fi ràn mí lọ́rùn bọ̀ tó wá dé level pé a fẹ́ tà á ìgbà tí ní issue nìyẹn because marketer ní demand fún pé òun fẹ́ gba ẹ̀ báyìí èmi ni mo náà gbówó tó fi ṣiṣẹ́ mi so báwo ni oṣù wọn pé fẹ́ gba ìgbà tí ní issue nìyẹn di pé iṣẹ́ yẹn ò fly bí iṣẹ́ kó fly. first kò ṣe pé bóyá owó àbí orin ẹ̀. marketer ṣe lè. ẹ ṣeun wọn
orin tí ẹ̀ ń kọ ìgangan báwo lẹ ṣe ń rí inspiration torí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹlòmíì wá ní tóun bá ṣágbó ẹlòmíì tóun bá mọtí ẹlòmíì tóun bá bóbìnrin sùn ẹlòmíì lè ní ó lè jẹ́ kí àárín ọjà ọ̀rọ̀ táwọn ènìyàn bá sọ lòun fi máa ń kọrin báwo ni ẹ̀ ń ṣe ní inspiration ti yín gangan báwo ló ṣe ń wáyé. Ok sí nǹkan kan ṣẹlẹ̀ tí ẹ̀rù ń ba ìyàwó mi kò experience ẹ̀ rí ẹni ní Wednesday àná Tuesday mo ìṣòro kan jáde ń sìn mẹ̀mí pọ́ ni ẹni ẹnìkan ṣòro yẹn pé wèrè la fi wó wèrè pé báwo ni wèrè lè wó wèrè so ní òru náà jí mi pé kí n yí orin yẹn padà pé omi àdúrà la fi ń wo wèrè ẹ̀jẹ̀ Jésù la fi ń wo wèrè orúkọ ànábì la fi ń wo wèrè orúkọ iná so orin yẹn jáde sí àwọn ilẹ̀ tí wọ́n ti ń ojú jáde ní àná. lórí ibo ló jáde sí. olùgbò àwọn platform. ó wà lórí Audiomack YouTube mo ní ọjọ́ ìṣẹ́gun la máa ń wo wèrè ọjọ́ Tuesday so it's kind of interesting so ọ̀dà àwọn fẹ́fà rẹ̀ pé òru náà jí mi kílẹ̀ fi mọ́ nǹkan mo ti sùn lọ nǹkan jí pé yí orin padà báwo máa wọ studio ní aláàárọ̀ báyìí nìkan yẹn ṣe wọ́n tún so lóru yẹn wọ́n tún wá fún mi ní ìmù tó pé kò kọ́mọ tí mo kí ń kọ́ mo tún lọ wọnú ìmù yẹn mo lọ wá orin tó fẹ́ kí n lò orin ìṣẹ́gun ni kò ní ọ̀kọ́ mọ̀ mo lọ wá orin yẹn nínú ìmù so òru náà jí èmi kalẹ̀ tí mo dẹ̀ put it together so bí ọ̀tẹ̀ mi ṣe jẹ́ so inspiration tèmi ojú oorun ni. ẹ má bínú pé mo ṣì wà lórí ibi tí ẹ wà nítorí tí a bá béèrè a máa ní àwọn èèyàn ní comment section wọ́n máa ní ẹ tún padà lọ kẹ́ lọ béèrè nǹkan yìí tí mo dẹ̀ nífẹ̀ẹ́ torí ọ̀rọ̀ ẹyọ kan kì í tún wá torí àti rí nǹkan tó le ní òun ṣe nǹkan tó rọrùn bẹ́ẹ̀ so ẹ jẹ́ kí n kúkú béèrè sí torí àwọn tó máa sọ nígbà tẹ́ ní wọ́n jí yín ṣé àǹjọ̀nú ló ń gbórin wá fún yín ni torí àti rí àwọn olórin kan náà èmi máa sọ bó bá ṣe rí tó máa sọ pé ó dìgbà tí wọ́n bá dórí stage tó bá ṣe dórí stage báyìí wọ́n ní ṣe ni kíní ẹ̀ máa gbé wá wọ́n ní akọ̀ máa kọ́ mi ìfẹ́ dárúkọ ẹni tó bá wùn kó jẹ́ èmi ò mọ̀ ṣùgbọ́n nǹkan tí àwọn èèyàn ń sọ nìyẹn ta ló ń jí ẹ̀yin gangan ṣé àǹjọ̀nú ni ṣé ìyàwó yín tí ó sùn ló sọ fún mi pé babe ó yá dìde àbí kí báwo kò yé mi ẹ láyé mi. ẹ mọ̀ pé bọ́lọ̀ ṣe máa ń fún kálukú ní ẹ̀bùn àti bó ṣe pín kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. bẹ́ẹ̀ni. ṣe mọ̀ irú èmi ń sìn ok ẹ máa wọ́n sìn èmi tí mo máa ṣiṣẹ́ ní àárọ̀ Tuesday tílẹ̀ fi mọ́ mi òórùn sùn mọ́ wọ́n ti gbé oníyẹn wá wọ́n ti gbé wá fún mi wọ́n ti fún mi náà díà now mo láti máa work lé lórí so kò wá ní jẹ́ kó oníyẹn wá mọ́ èmi most of the time ojú oorun ni mo lè ti máa sùn báyìí akọ compose orin ní ìdíjọ́ kò wá ní tó bá báyìí máa force ra mi láti jí mi ò ní kọ́ sílẹ̀ tó ti bá kọ́ sílẹ̀ mi ò ní rántí tune tí mo fi kọ́ kíá máa bọ́ sórí fóònù mi máa lọ wo mo ní recording máa sáré record bí mo ṣe kọ́ nìyẹn mo ní bá sọ màá ṣáà mo tune yẹn máa kọ́ síbẹ̀ bẹ́ẹ̀ kílẹ̀ bá wá mọ́ màá wá gbọ́ màá ṣe wá work lórí orin yẹn so most of the time ojú oorun wọ́n tún fẹ́ mi lórí. ojú oorun bẹ́ẹ̀ ni. so nísìn tí a bá máa ṣe fún yín sìn ká má jẹ́ kó sùn ká má jẹ́ kẹ́ sùn bíi 100 years ní gbórin nìyẹn látẹnu yín torí pé ojú oorun lẹ́yìn tí ń gba tí. ìgbà mi náà sorry o máa ń gbà most of the time máa ń gbà lójú oorun ìgbà mi náà mo kàn lè máa ronú nípa àwọn kan bí àwọn tó ṣẹlẹ̀ sí mi rí so ohun tó ṣẹlẹ̀ sí mi rí yẹn bí mo tí mo ń rò yẹn ó lè fún mi ní òkè mo kàn lè kọ pé wá ní ẹkún mi nù ohun táyé fi ń yọ̀ mí ṣèbí wọ́n lọ́ba tó mo ń ronú ni ṣèbí wọ́n lọ́ba tó dá mi fi ọ̀rọ̀ mi yà wọ́n lẹ́nu wọ́n ní àwọn kan kóra wọn jọ wọ́n ní kò lè dá fún mọ́ o wọ́n ní kò lè ṣe oríire ọlọ́run fi ọ̀rọ̀ ẹ̀ yà wọ́n lẹ́nu àwọn kan ní ò lè rí ṣe pé o ní gbogbo kí ni mò ń ronú ṣe mọ̀ ohun tó ṣe sí mi ní o pé àwọn kan ní èmi ò lè rí ṣe pé mo ní láti wà lábẹ́ wọn mo ní jọ má dá wọn lóhùn ọlọ́run lè gbé ẹ jù wọ́n lọ wọ́n tún lè ní ọ̀nà wo ló fẹ́ gbé gbà pé kò ń ṣojú ẹ̀mí wọn wọ́n ní ìsọdọ̀ tún ní wọ́n kí ni kò gbójú ẹ̀ sókè kò bọ́ lọ́hùn sọ̀rọ̀ sọ fún bàbá o jẹ́ kó ṣe ẹ̀yìn wọn so ìyẹn mò ń ronú nǹkan tó ṣe sí mi mo fi compose orin yẹn. ẹ ti lo ọgbọ́n àgbà fún mi ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé
nígbà tí mo ní tá bá dín mọ́lẹ̀ fún 100 years pé ànírórin ẹ wá gbé mi gbàgbó mi pé ẹ tún ronú so ẹ fẹ́ ká káyín mọ́bì kan nìyẹn nǹkan téèyàn bá fi jùyàn lọ òun lẹ ti ṣe fún wa yẹn ẹ jẹ́ ká tún tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìrònú tí ẹ sọ yìí ẹ má bínú torí èmi máa ń láì kí n túṣu dé kòkò ìdí tí mo bẹ̀rẹ̀ pé kí ni nǹkan tí ẹ rò tó rẹ́ pé nígbà tẹ́ ẹ rò àbí tí àwọn èèyàn fi ń yọ̀ yín tó wá dín pé odidi ẹ fi ṣe odidi rẹ́kọ̀dù kan kí ni nǹkan náà báwo ló ṣe lágbára tó torí number one kò ń ṣe pé owó ni ẹ ní kò ń ṣe pé bóyá àti fẹ́ rìnrìn àjò ni ẹ ní kí ni nǹkan tó lè jẹ́ torí lẹ́yìn owó kí ló tún kù nílé ayé owó yìí náà ni kò ṣe nǹkan tó tún lágbára ju owó tún wà lọ pé owó tún lè máa kan ẹ̀yin ẹ jẹ́ bí gbajúmọ̀ lóminú kí ni nǹkan náà ń jẹ́ lè bá wa sọ tó fi dín pé odidi rẹ́kọ̀dì kan ó kún. ẹ mọ̀ pé ọ̀gá mi náà sìn wọ́n ní ayé lè máa wíjọ́ lẹ́ẹ̀dẹ̀m sí ó máa ní ohun tó ń rò pé àwọn òròjọ́ mi ẹ ṣàjẹ́ kó máa sọ ayé ń retí ẹlẹ́yà mi yò ó mọ̀ kó wọ́n retí ẹlẹ́yà ẹ̀ sísọ náà dé òdòwó lọ́wọ́ ni sọ̀rọ̀ tí ń náwó láti kékeré ó sì náwó lọ so ilé ayé yìí àwọn máa ní ọ̀tá ò bá ní ojú bẹ́ẹ̀ lọ ó máa ní ọ̀tá àwọn tó máa ṣe ìlara ẹ̀ sọ pé ní fíìt táwa yẹn náà tájọ́ ń kọrin náà àwọn kan náà wáyé pé wọ́n ò pé bí a ò ga jù wọ́n lọ wọ́n fẹ́ kó ṣubú àwọn kan wò pé àwọn kan náà tó wà pé bí a tún jọ wà níbi sàwáwù bọ̀bọ̀ yẹn ṣe ọkọ̀ tó láti style yẹ bọ̀ tó ń jowó ẹ so àwọn kan wá tún gbé sójú báyìí pé òun ò tiẹ̀ gbá tiẹ̀ so ọkọ̀ máa fi ti gbọ́ pé ẹ bá yà sọ pé nǹkan ó máa tó ṣubú ó máa tó wálẹ̀ tó bá ti lè jí àbí káwọn kan ó máa pé pẹ́pù mọ́tà làwọn pé ibi táwọn bá ti lè kó rìn láti rìn tó bá ti rìn níbẹ̀ o ò lè lọ so kò ní kókó ṣe pẹ̀lú owó àlàáfíà jowó lọ bó bá lówó tó bá ní àlàáfíà olówó ní àlàáfíà o lè gbádùn owó tó ní so ọ̀tá wà nílé ẹnìkankan ni ó ní apani wà nílé apani wà lóde ẹwọ ẹni bá rìn àyè ṣòro ẹni tó bá rìn náà ló pa ká tó bá ní ìrìn àjò ó yẹ káwọ ẹni tí à ń bá lọ apani wà nílé apani wà lóde ẹwọ ẹni bá rìn àyè ṣòro ọ̀tá wà bẹ́ẹ̀ international lókè òun olówó lọ́wọ́ òun tó ti kọ́ ní pé káwọn ohun ẹni bá rìn ayé ṣòro ayé lè wọ́. mo stubborn mo mọ̀ pé mo stubborn ẹ má bínú nǹkan tí mo fẹ́ gbọ́ ẹ tí ì bá mi sọ ẹ ti sọ gbogbo ẹ ayé wà ọ̀tá wà nígbà tẹ́yìn máa kọ orin tí ẹ kọ fẹ́mi sìn torí ẹni ẹ̀ ń ronú ìkọ̀kan ni ẹ̀ ń rò ṣé ẹ gbọ́ nǹkan nípa yín ni tó dà pé ó ń fún yín ní tó ń disturb mind àwọn pé pẹ̀lú bí mo ṣe ń ṣe fáwọn ènìyàn ṣé wọ́n ti àbí promoter ni. máa fún inú mẹ́ta orin abọ́ mi lọ́wọ́ wọ́n ní ọ̀tá tó ń fẹ́ jọ mi sùn wà nínú abọ́ mi yìí nínú spiritual blessing wọ́n ní ọ̀tá tó ń fẹ́ jọ mi sùn lójú dọ́sìn bàbá gbèjà mi jà lójú pálí alárùká tí n bá máa gbọ́ pé alárùká mo ní fi kọrin wọ́n ní alárùká tó ń fẹ́ jọ mi sùn lójú dọ́sìn bàbá gbèjà mi jà lójú pálí wọ́n ní ọ̀tá máa tẹ́ wọ́n máa tẹ́ ọkùnrin kan nìyẹn o èmi náà mo tún wá kọrin pé ẹ̀wùn ẹ̀bọ̀ oṣó mo pe tátù yẹn ní ẹ̀bọ̀ oṣó wọ́n ní ẹ̀bọ̀ oṣó ṣe ń rú ṣe pé alárùká tún nìyẹn náà o ẹ̀bọ̀ àjẹ́ ṣe ń rú mo ní ẹ̀bọ̀ alárùká yẹn ń kọ́ inú àpò mi mo kọ alárùká mo tún wá kọ́ inú àpò mi again mo pe tátù yẹn ní ẹ̀bọ̀ oṣó ẹ̀bọ̀ alárùká yẹn ń kọ́ kò ṣe ń rú mo tẹnu wọn dáadáa kò ṣe ń rú ọlọ́run ló lè ṣẹ́gun ọ̀tá gbogbo wọ́n ní ọmọ ìyá tó ń bá pè yín papọ̀ pé kẹ́ ẹ wá rojọ́ ó sì tẹ́bi lọ́bì mo dánú yín o pé tó ń bá pè yín papọ̀ pé kẹ́ ẹ wá rojọ́ pé kí ló ṣe fún gan o tó ṣe rojọ́ ẹ kiri ó lè má ní ṣojú wa náà ṣe bí o tàbí kó ní ọwọ́ wa ló dàgbà sí o ó wá dàgbà tó ń ṣe láòláò kiri ó dàgbà tó ń ṣe bí ọlọ́lá ayé wò ọmọ ìyá yìí lára náà ń pè é yó àfi kó ya fẹjọ́ wọn sùn ọlọ́run ọba àfi kó ya fà wọ́n lé ọlọ́run lọ́wọ́ torí ọlọ́run ló lè ṣẹ́gun ọ̀tá pọ̀ à ń rí wọn à ń gbọ́n pa wọn so ẹ mọ̀ àwọn tó jẹ́ ti náà wọ́n máa ní lágbájá sọ báyìí
the funny thing pé àwọn èèyàn tó wá ṣe lóore fún tẹ ṣe láàánú tẹ ṣe lóore tẹ gbà sílé tẹ ràn lọ́wọ́ tẹ fún lóúnjẹ àwọn ló fẹ́ yọwọ́ ikú láwo. so but ṣé wọ́n lè wá ṣiṣẹ́ yìí ni. abínibí accessibility. bẹ́ẹ̀ni. ẹ wá dúró olórin tó wà ní lágbàáyé ń sìn ṣé ẹ máa rí mi gan ẹ máa gbọ́ lórí mi gan pé àwọn náà wáyé tí wọ̀ yìí yà sí ìdíṣẹ́ yìí ó dé lọ sí iṣẹ́ tó náà ń pè é fún. mo ṣe ń padà bọ̀ níbẹ̀ yẹn o torí ó ní nǹkan tá a fẹ́ sọ o mo ṣe ń padà bọ̀ níbẹ̀ yẹn ẹ jẹ́ ká tẹ̀síwájú. mo ti máa ń gbọ́ tí àwọn olórin kan máa ń jáde wọ́n ní ó jí mi lórin ó jí mi lórin ó jí mi lórin ǹjẹ́ ṣé irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí yín rí. ó ṣẹlẹ̀ sí mi gbogbo wà ní dárúkọ mọ́ torí ìgbà kan mò ń dárúkọ tí mò ń bínú but àwọn ènìyàn pẹ̀lú mọ́tà mi pé kò jọ pé àwọn ká máa mú controversy wá sí láìní jòjú so mo wà pé mo ti ju level yẹn lọ because a bá wo level tàwa ń sìn àìmọye àwọn ọmọ kéèké ń sìn tó ń tàn wá kọ́ni olórin káàkiri so mi pé ṣẹmọ àwọn tó jẹ́ tó wà ní department pé láti bá wọn fight kí ni wọn tẹ̀ fight ẹ̀ mọ́ so nínú album yìí oní méjì wà ń bẹ̀ màá kọ́ni méjì yẹn táwọn yẹn bá tẹ́tí sí dáadáa ìkan wà ní track 1 ó ní ẹ wá gbà mí rèé kù ẹ máa bá mi dá sí o wọ́n ní ẹ wá gbà mí ẹ máa sọ pé àwọn ẹ wá lè get ibi tó ti wá wọ́n ní ẹ wá gbà mí rèé kù kẹ́mi rèé kù Mr. mi rèé kù kẹ́mi rèé kù gbogbo London ṣe ti rí gbọ́ gbogbo Amẹ́ríkà ṣe ti dààmú mi rèé kù ló ń bọ̀ ó mà ló ń bọ̀ ìyẹn nílùú London gbogbo wọn náà já sí ẹ ti wà nínú oló ẹ má jẹ sí bẹ́ẹ̀ so ìkọ́ tún wà mo ní èmi lẹ́ni táyé tí rò pé kò lè jẹ́ nǹkan ọkọ o bàbá Olúọ̀run ṣeun ọmọ ní sọ ẹ má gbọ́. mo mọ̀ pé àwọn aráalé ẹ ti ṣe kọrin wọ́n máa ti mọ ibi tí orin yẹn tó padà lọ ṣùgbọ́n ẹ má bínú ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín bí máa dẹ̀ fẹ́ kẹ́ dá mi lóhùn bó ṣe yẹ. báwo ni orin yìí gangan ṣe wá jáde tó fi dín pé ẹlòmíì lọ ń jí orin àbí ṣé lẹ́yìn ìgbà tí ẹ kọrin yẹn lọ change ẹ̀ ni torí mo fẹ́ mọ bí orin ṣe ń sọnù gangan tó di pé ẹ̀ṣẹ̀ máa ń pè tẹ́ bá gbọ́n ta orin ní lẹ́ni ṣé ẹni yìí ẹ ti jọ dòwò pọ̀ kó sígbà tá à ní dárúkọ ẹ má bínú. ẹ wo ọ̀gá mi kan wọ́n pè wọ́n ní Olúfàjẹ́mirókùn wọ́n popular gan àwọn ló kọ ó ná mọ rí o ó ná mọ rí o ní Olúfàjẹ́mirókùn ló ń jẹ́ a guest cover of Fàjẹ́mirókùn ìmọ̀ àti wọ́n sọ̀rọ̀ kan nígbà kan wọ́n wá bá mi sọ̀rọ̀ nípa bàbá Rolling Dollar kọ́ ló bá tẹ̀ ọ́n sáfẹ́ rẹ̀. ẹ̀mí àṣẹ Ọlọ́run. ebi gan òun lọ síbẹ̀ ó wá ní Samson ó ní wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà àwọn ọmọdé wọ̀nyí wọ́n ní ṣé wọ́n ti mú orin yẹn mo wá ní bàbá wa ti ń bẹ lọ́run ọwọ́ ní forúkọ rẹ̀ ìfẹ̀tẹ̀rẹ́ nìkan ṣe o ṣé kò jọra wọn mo ní kábíyèsí ọba so ṣe rí ọmọ sọ nǹkan ní Yorùbá máa ní fi èyí so èyí kò kí ń wọ́n nílé alátakùn ẹlòmíì máa gbọ́ tùnú orin yẹn a lọ yí padà sí a lọ fi words mi lyrics mi a lọ fi sílẹ̀ lórí wàá sọ pé orin mi lẹ́nu yìí iná so ẹlòmíì kẹrẹ bó ṣe gbé kalẹ̀ náà ló ṣe máa kọ́ nǹkan kan ṣẹlẹ̀ ní year 2000 mo play drums nínú record Sonade de appreciation gbọ́tàtọ̀ ẹni kú sábà ìgbà tá à ń ṣiṣẹ́ lọ́wọ́ ní tá à ń ṣe rìhásà orin yẹn bọ́ọ̀yì kan wá join wá ń gbà yẹn bọ́ọ̀yì yẹn ọ̀dọ̀ Àyùbá ló ti wá ó fẹ́ wá as a drummer ni kò fitting ó tún wọlé as a keyboard kò fitting ṣùgbọ́n tó ń gbọ́ báyẹn ṣe rìhásà yẹn nǹkan tá ẹ lọ gbọ́ Kusaba Sonade ká lọ gbọ́ album sáyé Ìbàdàn ṣe náà ní yí ẹ̀ náà actually Kusaba yẹn jáde ní ọ̀sẹ̀ yìí album Àyùbá yẹn jáde ní ọ̀sẹ̀ tó tẹ̀lé the same intro gbàgbé intro yẹn ṣá the same intro tá place Kusaba yẹn aláìkàláì ló jáde nínú album Àyùbá bọ́yẹ̀ gbọ́ intro yẹn bí ẹ kò mọ̀ ká máa lò nínú album yìí òun wà lọ lò ní ọ̀dọ̀ Àyùbá so ṣé àwọn kan wà pé wọ́n wà creative wọ́n lè compose àwọn náà lè good o but wọ́n good lórí iṣẹ́ oníṣẹ́ bí kò kọrin olórin àwọn good lé lórí òun káwọn náà fúnra wọn kọ́ wá dúró orin mi tó ti ń kọ lóṣìṣẹ́ sìn tó káwọn náà compose orin fúnra wọn kọ́ máa ṣiṣẹ́ lórí wọn lè ṣe but àwọn náà ní internet wọ́n lè kọrin but wọn lè pé kí wọ́n wá compose wọn mọ́ wọ́n máa ní ẹ̀kọ́ tó wọ́n máa compose orin fún wọn. so. ǹjẹ́ ṣẹ́ẹ̀ṣì gbà mí láàyè kí n tẹ̀síwájú
lórí nǹkan tí ẹ sọ yìí torí kò sí bá ṣe tí bá tẹ̀síwájú kò sí bí a ṣe ní dárúkọ jẹ́ ṣé. ẹ tẹ̀síwájú. ẹ ṣeun gan. orin tí ẹ sọ yìí tẹ́ ní pé èèyàn kan mú yìí ǹjẹ́ nìyí ṣé ẹ ti bá pàdé tó yẹ pé ẹ ti jọ ṣiṣẹ́ àbí kẹ̀ bóyá ẹ ti jọ wà ní stúdíò tó dà pé bóyá iṣẹ́ yẹn ò wá lọ kó wá dín pé bóyá ẹni náà lọ kọ́ àbí tí ẹ ti bá wọn pàdé rí. mo bá ìkànnì wọn pàdé lọ́dọ̀ ìyá wa kan ìyá wa náà olórin ni mo lọ kí wọ́n jọ náà ni mo wá rí pé òun ti débẹ̀ before èmi wọ́n ti wà ní ọ́fíìsì wọn so bọ̀dá yóò mú òkè o mi ò kí mo sọ kọ́ lẹ́lẹ́ àmọ́ ní awúgbó kúrú jọ náà lè mi mo kí ó fẹ́ gbọ́n mo kí mo jẹjú ó gbọ́ pé a fẹ́ kí ẹ fún orin mi ó lòlòlò ó fi jẹun fi so mi ò kí style tí mo kọ́ ń gbà yẹn òun lélẹ̀ Promised Land ẹ wo juju gospel 1 and 2 nígbà yẹn kò sẹ́yìn bọ̀ tó ní òun jẹ́ juju gospel create juju gospel gbàgbọ́ tó gbogbo àwọn wà lábúrò sílé wọ́n ti ń gbọ́ àwọn náà làwọn ní juju gospel so ohun tó mú mi wá sí afro rock ni pé because láti lè wá creator ní mi ò kí n fẹ́ ṣe follow so mo gbé star yìí juju gospel yìí mo gbélẹ̀ ni wá bọ́ sórí afro rock okay jẹ́ n gbélẹ̀ because mo fẹ́ wà lẹ́nu anybody so mo gbé star yẹn lẹ̀ so mo bá jà mọ́ Ọlọ́run ló fún ní gbogbo tá a bá ní o so ìgbà yẹn ti lọ Ọlọ́run ti dá mi náà lára ó ti jà fún mi so. ó ti wá tó bí ọdún mélòó tẹ́yìn náà ti dúró ń gòkè ẹ̀yin náà ti di ọ̀gá orin tẹ̀tí lọ ń gbaṣẹ́ tẹ̀tí lọ dá ń ṣeré ó ti tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀. ẹ pé mo wá ń bẹ̀sẹ̀ ń kọrin ṣé mo ṣe lùlù náà mo máa ń kọrin but mi ò kọ̀ fẹ́ jẹ́ ọ̀gá ilé mo máa ń kọrin ní church mọ̀ pé mo wá independent professionally pé mo wá ń ṣeré láti 2005 yeah bẹ̀sẹ̀ gba tó mo ṣe first album ní 2008 so 2005 2006 àti bẹ̀sẹ̀ ṣeré ìta. níbi iye 2005 tó yẹ pé ẹ̀yin náà ti dolórin professionally ẹni tí ẹ̀yin fúnra yín sọ yìí ǹjẹ́ ṣé wọ́n ti ń gbọ́ orin ẹ̀ náà ní gbogbo ìgbà yẹn ṣé àwọn náà ti wà ní limelight tí wọ́n ti lè sọ pé òkè o tàbá ní à ń dárúkọ juju gospel singer ṣé ẹni yìí ṣóun náà ti ń exist nígbà yẹn. yeah wọ́n ti ń gbọ́ torí album tí ó wá jẹ́ kó jáde kò pẹ́rẹ́ ní juju gospel nígbà yẹn so gbàtí mi ṣe album ilé ní 2008 ọmọ fi di 2009 sí 2010 ló wá ṣe orin tí ó ti lọ mú style orin tí mo kọ ní ìbàyẹn mo kò fẹ́ ṣe mo gbà mí ọlọ́run máa ń ẹmọ inspiration gbà mí mo kò fẹ́ gbà tó wá gbọ́ ó wá sọ pé òun ni creator ó ti yé mi sìn ok o kọ ilé ẹ wá gba mi ò rí èkù ẹ̀yìn tí mo ti gbọ́ yẹn o tó wá rí pé ìwọ ni creator ọmọ náà ó ti yé mi tó ti mú kinní so ó ti ń gbọ́ because wọ́n ti mọ̀ òun so wà pé kóhun kúkú ìgbà yẹn náà kò sọ pé style kan lòun kọ but àwọn yẹn ó rí àti bí just bí a juju or bí a gospel but kò sọ pé title báyìí so ó náà type láti ọ̀dọ̀ ẹni tó ní náà ni but ọlápá wà lábroad ó pè àtúnlé wà lábroad ọ̀nà ẹ̀jìn ẹ̀kọ́ òun lọ opportunity yẹn kó òun mú. ẹ ṣeun gan gẹ́gẹ́ bí orin tẹ ní wọ́n jí ní ọjọ́ Tuesday mojú tó sọ pé torí nǹkan tí wọ́n sọ tẹ̀sọ ẹni wèrè la fi ń wo wèrè ṣùgbọ́n wọ́n ní kẹ́ change orí yẹn orí ibẹ̀ lèmi mo wà báyìí nísìnyí ẹni tó kọrin yìí gangan Alhaji Taye Currency lọ́kọ orin yẹn níbi tí àwọn lọ́balọ́ba àwọn ìjòyè àwọn èèyàn jàǹkànjàǹkàn nílẹ̀ Yorùbá àti káàkiri títí lọ dé president tí wọ́n wà ńbẹ̀ nílùú Ìbàdàn ṣùgbọ́n nígbà tí wọ́n kọrin yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jáde kódà gan atúrí lẹ́yìnjọ́ mẹ́ta yìí tí nínú àwọn olórin kan náà tí gbogbo èèyàn mọ̀ sí Taye Nautica tí wọ́n condemn orin yẹn ni pé ibi ibẹ̀ yẹn kò ṣe ibi tí wọ́n ti ń kọ irú àwọn orin bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí Alhaji Taye Nautica tí wọ́n sọ Tọ́pẹ́ Nautica tí wọ́n sọ ó lè yàtọ̀ sí nǹkan bẹ́yìn ṣe rí kí lẹ rí sí irú orin tí Alhaji Taye Currency tó kọ níbi ìpéjọpọ̀ yẹn pé wèrè la fi ń wò wèrè. mo fi Ọlọ́run bá búra àti àwọn nǹkan tó lọ́run ti ṣe nínú life mi n bá sọ fún pé mi ò fojú ara mi rí fídíò yẹn tó ti kọ orin yẹn mi ò dẹ̀ fi tí mi méjì gbọ́ èmi kàn pé òun kọ́ ló ní orin yẹn
because wọ́n tàn sọ recently ni tó ṣe ní Ìbàdàn mi ò gbọ́ mo gbọ́ táwọn ẹ̀mọ́ àwọn ọmọ agbọ́rọ̀ táyé máa ṣe báyìí mi ò rí fídíò yẹn wò now bó tó ní yẹn ti wà ọ̀rọ̀ ni. so kò ṣe pé Alhaji Tai Currency gbọ́dọ̀ ló ní orin yẹn kọ́lọ́ ní orin yẹn ti wà pẹ́ ọ̀rọ̀ ni pé ọmọ àwòrán láti wo wèrè o bàbá mi a máa jọ dà fúnra wa ni ọ̀rọ̀ ni ó ti wà ti pẹ́ nǹkan lónìí orin yẹn mo wà ní ìsìnkú bẹ́ẹ̀ ní báyìí lónìí so but bóun ti ṣe wá lọ lò níbẹ̀ yẹn ó tún wá jẹ́ kó lè tún wá popular àwọn tí ń kọ́ àwọn ọmọ kéèké tí ń kọ́ but òun náà kọ̀ tún tàbí lẹ́nu ó gbọ́ lẹ́nu àwọn ọmọ kéèké sí náà ni ló wá gbé jáde so but ó ti ṣe gbé ọlá pé ebi tó lọ kọ orin yẹn irú orin bẹ́ẹ̀ ohun tó máa lọ lójú agbo àwọn boys ni ohun tó máa lọ ní club ni kò ṣe tó máa lọ níbi táwọn ọba wà àwọn ìjòyè wà so kí ló so but bó ṣe wá kọ́ ṣe mọ̀ àwọn àtàkì pé wàsá ní oníkọ̀ owó ní báyìí òṣùpá oníkọ̀ owó ní báyìí ṣẹfà náà oníkọ̀ ní báyìí ní sọ ló fi àtàkì but ṣe mọ̀ èmi wòlíì ni mi èmi sí máa ń wá yẹ́yẹ́ mi ni mò ń sùn ló di stop mi ó ní kí n dìde pé òun fẹ́ kí n yí orin yẹn padà kí wọ́n á educate àwọn yẹn pé omi àdúrà la fi ń wo wèrè ọjọ́ ìṣẹ́gun la máa ń wo wèrè ọjọ́ Tuesday la máa ń wo wèrè orúkọ Jésù la fi ń wo wèrè orúkọ àkókò bá dákọ Jésù tí mo dákọ ànábì àwọn tó jẹ́ mùsùlùmí máa tún bínú orúkọ Jésù la fi ń wo wèrè orúkọ ànábì la fi ń wo wèrè ọjọ́ ìṣẹ́gun la máa ń wo wèrè pé àwọn ó ṣàfún láwọn ohun tó fẹ́ kí n máa sọ yẹn ó dàtà wá studio òun ní bíbàrẹ̀ omi àdúrà la fi ń wo wèrè jámàkì la fi ń wo wèrè ọjọ́ ìṣẹ́gun la fi ń wo wèrè ọjọ́ Tuesday la máa ń wo wèrè orúkọ Jésù la fi ń wo wèrè olè mẹ́kì la fi ń wo wèrè mi la fi orúkọ ànábì la fi ń wo wèrè kí ni yìí tó fún mi kí n kọ́ so ojú oorun ti fún mi àwọn nǹkan yìí ojú oorun ni so mo dẹ̀ gbé jáde ó ṣẹ̀ṣẹ̀ jáde ní àná Tuesday yìí ni but àti jù sí platform kí everybody máa kó jẹ so táìkọ́lọ́ ní orin yẹn nǹkan ló ní but jẹ́wọ̀n àti pàdé rí àwọn náà ṣe dáadáa ní láì títí wọn but orin ṣá nǹkan ló ní. ẹ ṣeun gan lẹ́nu ijọ́ mẹ́ta àríkí Dr. Saheed Òṣùpá tí wọ́n jáde níbi tí wọ́n ti ń kọrin tí wọ́n sọ pé ẹni tó bá lè gbé Gẹ̀ẹ́sì kó wá jáde kó wá bá wọn compete a cappella 4 hours nínú olórin Fuji music àbí olórin kórin tó bá ń kọ jáde a cappella 4 hours non-stop ṣùgbọ́n nígbà tí wọ́n sọ nǹkan ẹ àwọn tó fẹ́ràn King Dr. Saheed Òṣùpá gbogbo wọn parí pé aláyé ti sọ̀rọ̀ àwọn tó dàbí pé wọn fẹ́ràn wọn tí wọn like irú orin tí wọ́n kọ wọ́n rí bígbà pé aláyé ń ṣègbéraga ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ jẹ́ olórin tí mo mọ̀ pé ó possible ẹ ti bá nǹkan yẹn pàdé nígbà tí wọ́n sọ kí lẹ rí sí ṣé ẹ rí bígbà pé aláyé yìí ó ń ṣègbéraga pé bóyá torí pé àwọn èèyàn ti máa ń sọ pé wọ́n mọ̀ orin kọ àbí torí pé wọ́n ti ń pè wọ́n ní ọba orin ṣé kò ṣe pé bí ìgbéraga ni àbí kí lẹ rí sí nǹkan yẹn. no ṣe mọ̀ pé wọ́n ní tí ògbóni bá dání lójú ọmọ fi ń gbárí ni iṣẹ́ tí Òṣùpá ń ṣe ó dá lójú dáadáa ó simple ṣe mọ̀ pé èmi kọ́ ní kan mọ́ ní orin wá ní ìlú wa lórin gbogbo ayé ló ti mọ àkàn bí o acapella ni o tí bá ti ń pèdè kẹ́yìn ṣá máa fẹsẹ̀ rajó tí bá ti ń lùlù kí gbòòrò máa mi tìtì lọ l'Amẹ́ríkà gbogbo ó simple because ṣebí orin tó bá kọ́ ló máa lùlù sí wọ́n ṣá máa kọ́ lọ ọ̀nà lùlù sí wọ́n máa sọ̀rọ̀ so ó simple ìwọ̀n bá lè kọrin fún 5 hours lójú agbó wọ́n bá táwọn kọ̀ ní kíyàn ó dẹ̀ fẹ́ kíyàn ló lè kíyàn náà so ìlú nìkan kò ní sí bẹ́ẹ̀ nǹkan yẹn simple kò bí bá fi gbéraga because ó simple torí orin ni ìwọ́n ṣá máa kọ orin yẹn lọ kò ní sílù ńbẹ̀ ni ọkọ̀ má ṣe gbé ńbẹ̀ ó simple na 4 hours ó simple. ó rọrùn ẹ lè ṣe mo lè ráyè mo lè ṣe. ẹ lè gbé Gẹ̀ẹ́sì. Why not. ṣé ká ní kí aláyé ka fix date. táyé bá wà fún àjọ fún ìsàwọ̀ àjọ. 4 hours. yeah now because mo ń kọ́ ní 8 hours so mo á wò pé kí mo wà lórí stage mo fẹ́ pa fún fáwọn èèyàn mo fẹ́ entertain àwọn èèyàn wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ sí kọrin lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi. non-stop. non-stop kò ní sílù 8 hours àbá mélòó ní 4 hours because ó simple kò lè rárá ìlú nìkan kò ní sí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. olùfi jẹ́ acapella simple. so kò ń ṣe pé bóyá aláyé ń ṣègbéraga. àwọn kò ṣègbéraga because kò ṣègbéraga. ẹ ṣeun gan.
kó tó dín pé mo yọ̀ǹda yín ká tó máa lọ ǹjẹ́ ti lórí ọ̀fẹ́ láti ṣeré àbí kẹwàá pọ̀ pẹ̀lú Alhaji Wasiu Alabi Pasuma? Bá wa sí first album yìí nígbà tó wá sí Amẹ́ríkà so àwọn kan sọ pé ọmọ iṣẹ́ album kan yìí ti gan òun kò bẹ́ẹ̀ yẹn pé bá wa endorse yẹ o Pomsland yìí ó bá mi endorse yẹ àjọwà tó bá endorse yẹ nígbà wàhálà bí ó ṣáà endorse yẹ fídíò yẹn so àfi sínú fídíò èlé èèyàn mi ní Pasuma tó bá ti ń bọ̀ l'Amẹ́ríkà promoter wọn ní New York Yẹmí ó máa pè mí Samson àwọn fẹ́ ṣe show bábà ní àdúgbò yìí o àwọn need àwọn boys àwọn need ìgbà àwọn need instrument so àwọn máa pè ní iṣẹ́ yàrá bábà ṣe báyìí so yeah so Pasuma is my person. Ìyọ̀ yín ni Alhaji Wasiu Alabi Pasuma. Látìgbà tí ẹ̀yin àti Alhaji Wasiu Alabi Pasuma ti wá jọ wà kí nìkan tí ẹ lè sọ nípa wọn torí mo máa ń gbọ́ nǹkan tèmi dẹ̀ ń gbọ́ ni pé wọ́n sọ pé Alhaji ò kì í bínú. Ìyàtọ̀ tó wà láàrin Alhaji Wasiu Alabi Pasuma àti King Dr. Saheed Òṣùpá ni pé gẹ́gẹ́ bí nǹkan tí àwọn èèyàn ti máa ń sọ fún mi wọ́n ní tó bá ṣe Alhaji Saheed Òṣùpá wọ́n ní ẹsẹ̀kẹsẹ̀ ni o kí ló dé kí ni kọ́ wọ́n ní aláyé máa gbé kò ẹ́ lójú lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní but Alhaji Wasiu Alabi Pasuma máa ń fún yàn ní second chance wọ́n ní wọ́n kàn pé má ṣe bẹ́ẹ̀ mọ́ báyìí ni kò ṣe ṣe báyìí ni kò ṣe ṣe àwọn kì í pariwo ìyàtọ̀ tó wà láàrin wọn yẹn which they are lovely people torí bọ́lọ̀ ṣe dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbà tẹ́yìn ti wà pẹ̀lú wọn kí ni nǹkan tí ẹ lè sọ nípa Alhaji Wasiu Alabi Pasuma? Alhaji Wasiu Alabi Pasuma èèyàn dáadáa ni wọ́n ẹgbẹ́ mi sọ lẹ́wọ̀n pé in fact first time tá máa pàdé ní abroad ẹlòmíràn pé ẹlòmíràn mú wà kí endorse ẹ kò bèrè owó ó kọ̀ dẹ̀ endorse mi èèyàn dáadáa ni wọ́n you know so bàtà lọ́yẹ̀ ti wá sílé àlọ́ kí wọ́n àlọ́ sáwọn ṣé wọn so èèyàn dáadáa ni wọ́n bọ̀ ṣe rí Ọlọ́run tó dá wa kò sí ẹ̀kọ́ tó wà láyé tó wá pé wọn kì í bínú ó dá wa ó ti dá ìbínú sí wa lára ohun tó wá dá ìbínú sí wa lára náà ló tún dá ẹ̀rọ sí wa lára pé tó ń bá bẹ̀ wá pé má bínú akọ́ni pé automatically inú yẹn akọ ìyọ ni ó dá ìbínú ó tún dá ẹ̀rọ kí ni wa kó rọ̀ kí ni wa kó yọ tó má ti bẹ̀ wá so pé bá Pasuma kí n bínú yẹn mu tì àti gbórí ṣìṣe náà nǹkan afọ àwọn létí so but ìbínú kọ́ yàtọ̀ sí ìbínú irú Òṣùpá ó lè onínú fùfù ó lè sáré bínú kó ju ẹni yẹn òun ó lè máa wọ ẹni pé ọ̀gbẹ́ni òun kọjá yẹ o máa bá ẹ wí o kó má yẹ tiẹ̀ so bọ́yọ̀ dáadáa ní Alhaji Alabi Pasuma. Èèyàn dáadáa ni wọ́n. Èèyàn dáadáa ni wọ́n ó dọ́ àti jìnnà síra díẹ̀ ó dẹ̀ nídìí láti gba ọ̀rọ̀ Murphy Àfọlábí àwọn lè máa mọ̀ wọ́n ṣáìdá bọ̀ kí ni ẹ dùn mí wọ́n ṣẹ̀yìn. Ẹ̀mi ò lè pé bí wọ́n ṣẹ̀ mí torí bá ṣe rí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó dẹ̀ lè jẹ́ bí wọ́n ṣẹ̀ mí. Mo ṣe ṣòkò pẹ̀lú Malaika lọ́ṣìn album mi náà ni but a make ní show yẹn èrò pọ̀ but a make fún lọ́ṣìn yẹn so màmá rí bọ̀ wá ní ṣe bẹ́ẹ̀ gbọ́ ẹni Pasuma yá jẹ́ ká jẹ́ lọ bá kó bẹ́ẹ̀ tún ṣe show mi nǹkan lè make owó yín ọlọ́gbà yẹn àbí ó dẹ̀ advice pé ọmọkọ ni àwọn show tí mo ní sìn wá ayé máa rí ẹ nínú fídíò mi so bí àwọn náà ni àbí kan bí manager àwọn olókùnkì Murphy Àfọlábí fẹ́ ṣe premier ká má lè bá ara aṣọ so a lè fíṣọ̀ ní kíní yẹn a lè kan ní yà mọ́ra lace ọ̀dẹ̀ra àǹkárá bí méjì mẹ́ta fáwọn manager mi náà jọjọ lọ àwọn gbogbo báńdì mi dẹ̀ tẹ̀lé mi lọ pé a fẹ́ lọ perform so that wọ́n lè record wa ayẹ́lẹ̀ máa rí wa náà VCD gbogbo báńdì mi at the end of the day lóòótọ́ olóní pọ̀ tó ti ń kọ́ni àwọn ayẹ́dẹ̀ sí wọ́n tán pé ó kọ̀ dìde ni àjọjú kò sáà kò jìnnà èmi wà mí òun náà wà mí àjọ ń wúra wa yóò báyìí èmi kọ́ mọ́ ní pé wọn jàre eré tó pọ̀ jù pé àwọn fans mi ti ń lọ ọkọ̀ ògùn stage so kí ni ẹ dùn èmi pé mo kó báńdì mi wá mi ò perform mi láti sanwó fún gbogbo báńdì mi ní àpò ara mi ó dùn mí gan but àwọn lè máa is a good person ṣe mọ̀ àwọn lè máa rí rò pé
because wọ́n rí mi pé Samson lórí ni ṣe ń tọ́ pé lamẹ́ríkà tí wọ́n bá sí event wọn ó ti tó bí ẹ̀mejì ó bá kọrin tọ́kọ̀ akọ̀gbọ́n máa kẹ̀lé mi lọ́wọ́ pé nǹkan sáyé kí round up so he see me ó dẹ̀ kó wọn báńdì mi wá kọ́dà àwọn gbogbo fáwọn ló gbé mi wọlé so he know that I was there and I was expecting him that pé okay Murphy Afẹ́lábí àbí artist bọ̀bọ̀ ìdájẹ́ ìdáhùn kúkú tó láyé bí 10 minutes so but mi ò. bọ̀ lẹ́yìn ìgbà yẹn ìjẹ́ ti bá wọn pàdé kẹjọ sọ pé nǹkan báyìí ó dẹ̀ dùn mí báyìí ṣé ti jọ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn mi ò súnmọ́dọ̀ wọn mọ́ torí nǹkan tí wọ́n ṣe mi ò súnmọ́dọ̀ wọn mọ́ rárá kódà eré tó wá ṣe ok wọ́n ṣeré ní Amẹ́ríkà kí tó dé yìí ní àdúgbò mi ọgbọ̀n mi ò lọ wọ́n kọ́ wá ti London promoter ni bóyá wá kàmí mọ́ ní pé aláyé mo fún náà bẹ̀ pé aláyé náà lọ sí show Paso ní èdè before ẹ̀ pé aláyé jọ àwọn tí mi sọ pé lọ́wọ́ mílíkù nílé kó ṣe ìjọsìn fún ẹ̀ àwọn ayé fẹ́ gan ayé máa jáde fún ẹ̀ so bóyá wá kàmí mọ́lé pé kí n bá òun endorse show wọn alẹ́ yìí kí n jọ tí lọ́wọ́ nǹkan bẹ́yàn mo dẹ̀ ṣe fídíò yìí tí wá èmi gan máa wà ń bẹ̀ ọlọ́run bá ń gbọ́ àwọn èèyàn jáde gan ẹ̀ẹ́dẹ̀ lọ ó lọ ní mo sún sí bọ̀bọ̀ tí bí yẹn ti bọ́yẹ̀ promoter ni wọ́n pè ní ẹ̀ṣọ́ promotion so àwọn èdè jáde sọ pé ọmọ nítorí mílíkù làwọn ṣe wá o àwọn jáde fún un so èèyàn láṣẹ èèyàn but ṣe mọ̀ I love Pasuma náà because olóore mi ni wọ́n èyí but mi ò fẹ́ kí èèyàn fún mi pa because mo kì í fi èèyàn pa ṣe mọ̀ so. mo fi pé lẹ́yìn interview torí ó máa kàn wọ́n lára mo mọ̀ pé Alhaji máa pè é tí mo dẹ̀ mọ̀ pé irú èèyàn tí wọ́n ti ń sọ torí mi tí ìbá Alhaji pàdé wọn ọ̀nà jíjìn ni mo ti máa ń rí wọn mo dẹ̀ máa ń rí bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú àwọn èèyàn tí wọ́n kó èèyàn mọ́ra ni tí mo mọ̀ pé lẹ́yìn interview mo mọ̀ pé wọ́n máa pè é wọ́n á fi kí ni ẹ ṣeun gan-an mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin àwọn tó jẹ́ tọ́tì ẹ̀ ń korú àwọn kí má tiẹ̀ lọ síbi àwọn orin tàkasúfè torí àwọn tí wọ́n ń kọ́ àwọn ọ̀dọ́ bíi tèmi ni ṣùgbọ́n àwọn tó jẹ́ bíi àwọn àgbààgbà olórin yálà gospel ni yálà fuji ni o yálà whoever what kind of song tó bá ń kọ mo máa rí pé yìí ta lè sọ pé bóyá oníyàwó kan ẹlòmíì ò níyàwó nílé baby mama lọ́tún baby mama lọ́sẹ̀ ẹ bá ń ka ọmọ bíi 8 ọmọ bíi 9 ọmọ bíi 10 ǹjẹ́ sẹ́yìn gangan ti marry ẹ má bínú pé mo béèrè yìí sá. mo ti marry òrùka mi rẹ. òrùka yìí. bẹ́ẹ̀ ni ojú kan dẹ̀ ni àdá tèmi ní. ojú kan báwo lẹ ṣe ń ṣe torí ṣàṣàlú lórin tí ẹ máa rí tó yẹ pé kò níyàwó méjì bó níyàwó méjì bó jẹ́ ẹyọ kan ló ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìlú tó ń lọ máa níyàwó àtọmọ sí báwo lẹ ṣe ń ṣe báwo lẹ ṣe ń jagun ẹ̀ torí jẹ́ bá lọ bá wọn máa bá yín ẹ̀yin lẹ tún rẹwà ẹ ní gbogbo nǹkan tí ọkùnrin ní ẹ wo bẹ ṣe ń rẹ́rìn tó bá yẹ pé mo jóbìnrin ní ṣe màmá bá yín lọ báwo lẹ ṣe ń ṣe kínní. ìwọ tó bá jẹ́ girlfriend mi tó everywhere tó bá ti rí fídíò ìyá lọ máa comment pé ó ń parọ́ ni o ó ń dó mi o ẹ̀bùn Ọlọ́run ọba ni mi ò ń ṣe oníṣìnà kó ṣe gbólórin náà ló jẹ́ oníṣìnà ayé kò máa fojú ẹ̀ wò ó lónìí pé olórin àwọn máa ń fáyìn wọ́n máa ń ṣe. ta lè yí mọ̀ tí ò ń ṣe oníṣìnà. ní olórin. bí olórin tẹ́lẹ̀ dárúkọ tó jẹ́ gbajúmọ̀ kí lọ ṣèwádìí ẹ̀ fún mi lásàímẹ́ǹtì yẹn. ọ̀sà òtútù dé nìyẹn òkè ó ti kú àbí tó ń ṣe oníṣìṣẹ́ tẹ́ mọ̀ tẹ́ lè sọ fún mi àlọ́ wádìí ẹ̀. ṣe mọ̀ pé nídìí iṣẹ́ wa tá à ń ṣe yìí kì í máa ń súnmọ́ra dáadáa nígbà mí náà but irú Adéwálé Àyùbá mo lè ní Adéwálé Àyùbá òun ṣe oníṣìnà torí ó níyàwó mo wà lè sọ o torí súnmọ́ra dáadáa à ń ra lókèrè ni mo lè sọ pé Adéwálé Àyùbá kò ń ṣe oníṣìnà. Ọ̀gá mi Akin Adébáyọ̀ ẹgbẹ́ ọmọ ìdọ́kọ̀ Adéwálé Àyùbá kò máa ń ra fáà ìwé ni ọ̀gá mi Akin Adébáyọ̀ Ìmọ́lẹ̀ Ayọ̀ wọn ṣe oníṣìnà ọkọ̀ Ìmọ́lẹ̀ Ayọ̀ máa sí lọ ẹ lè fògùn ẹ̀gbárí gbé mi lè kè ayé ẹ lè fògùn ẹ̀gbárí ọ̀gá mi ò ṣe oníṣìnà yóò ní ikọ́ Ìmọ́lẹ̀ Ayọ̀ ṣe oníṣìnà. adẹ̀lú olóyin tó kọ̀ jaburata èèyàn méjì lè dárúkọ ẹ lè bá mọ̀ pé ṣìnà ìgọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ ó lágbára gan. bàbá mi olótù ṣe rí
a kàn fojú eléré wò ni ṣé kápẹ́ntà kì í ṣe ṣìnà ṣé mẹkáníìkì kì í ṣe ṣìnà. ẹ ti ń gbọ́rọ̀ ìlọ̀bùnmí àlọ́ tí bá mọ̀ pọ́dọ̀ mẹkáníìkì ni mo wà máa mọ̀ pọ́dọ̀ mẹkáníìkì ẹ má gbé mi lọ bòmí nǹkan táwọn ọgbọ́n àgbàtà ń lò fún mi látẹ̀kàn èmi nífẹ̀ẹ́ sí ẹ kàn ń gbé mi lọ bòmí ni ọ̀dọ̀ eléré la sọ. eléré. báwo lẹ ok ẹ má jẹ́ ká lọ jìnnà báwo gangan lẹ́yìn ṣe ń ṣe. ẹ̀bùn Ọlọ́run bá ní tèmi ọkùnrin kan bèbí yìí kó sókè kó gbé jó ọsàn méjì tó ń bẹ láyà rẹ o ẹwà ni sọ fún wọn kó má fojú kó ẹlẹ́wà lọ ní kó ṣẹ́jú ọsàn méjì ṣé mo pé o máa kun ni tí wọ́n mú kó mọ̀ pé àwọ̀ yìí ok náà ẹ jẹ́ kí n rántí kankan mo lọ play ní Miami Florida ó fi ògùn rè é tó wá ògùn rẹ̀ ògùn rè é ọlọ́wọ́n ń gbọ́ ìfọlọ́mà búra ó play ní Miami Florida àwọn tájọ lọ síṣò yẹn wọ́n máa wo fídíò yìí torí kan ní wọ́n jẹ́ Soloki Entertainment ó máa mi play keyboard ìgbàtà síṣò yẹn tán ọ̀bọ̀ tó ṣe ṣò yẹn tí bá parọ́ máa já ọ̀bọ̀ yẹn ń pè ní CD kíníkan CD Entertainment ìgbàtà síṣò tán ọmọge bíi mẹ́rin àwọn bíi àwọn kátá so ìkan báyìí wá jùkò sí pósìtì báyìí ló fọwọ́ pa ojú ara ló fọwọ́ tẹra báyìí omiṣà ṣe tèmi lọ bàtà ṣe tán àwọn mẹ́rin lọ́jọ́ wápọ̀ ó sọ pé àwọn mẹ́rin ti ń fight lórí pé ta ló fẹ́ bá ọ̀bọ yìí lọ so ìyẹn wá ní pé bọ̀tà àwọn tó kù ti gbà pé kí òun bá mi lọ so àwọn ọmọ ti pé èmi ilé ìfẹ́ bá drama lọ ilé ìfẹ́ bá kíníkan lọ ó fọ́ náà wà bóra ó sọ fún mi mo ní I'm sorry mo ní I don't date my fans mo ní you're my fans. You're my fan, so I don't date my fans, so I'm sorry I can't do this. Only man, only push why what you kun sára. And I'm so go ṣe tí mo gbé nìyẹn o mo fly lọ ni o. So àyè wà fún láti ṣe. Mo ní 100%. Ìyẹn kan ka mo yẹ dání. Ní ọmọlé ọjọ́ birthday mi. Àbáyé ṣe birthday tó báyìí. Ara àwọn fans ọmọ yẹn pọ́n látọ̀kẹ́ délé báyìí ó mọ́lẹ̀ báyìí ni. Ọlọ́run ó wá sọ fún mi pé múlẹ́kù bẹ́ẹ̀ díẹ̀ pé mo ti take care so go and enjoy yourself ó ní àìṣe mo dúpẹ́ sà ó ṣe lọ báyìí mo kò sọ fún mi ọ̀rẹ́ ṣe fẹ́ lówó àlọ́ tí ó ní manager mi ni mo ní kó bá mi discharge ẹ̀ ó di méjì ìkẹta ọmọ yẹn sì ó ti wà lamẹ́ríkà sáàdì ọmọ ilé náà láti play ọjọ́ náà eléyìí pé ó ta tó pé sẹ́ eléyìí kún níwájú ó kún lẹ́yìn ó dé fine Ọlọ́run tó yọ mí lọ́jọ́ yẹn pé àbúrò mi obìnrin wà around mo sọ fún mi pé má jáde kó ní rúùmù yìí ó ní tẹ́tí mo gbà ọmọ ẹni àbúrò kó excuse wa náà so èmi ò ń ṣe oníṣìnà àwọn opportunity láti ṣe mo decide pé mo fẹ́ ṣe reason lélẹ̀ òye fi yé mi pé tí n bá ń bà lé oríṣiríṣi obìnrin ògomi tó tí tó ṣe manage yìí ó ní mọ̀ pín olúfẹ́ pé a máa rí olórin míì tó ti nógo tí wọ́n ti mọ̀ ẹ̀fọ́ pé wọ́n mọ̀ mọ́ nípa nǹkan tá à ń sọ iná ni ó bà lélẹ̀ so ó lè jẹ́ ọ̀tọ́ ló máa jẹ́ ọ̀tọ́ bọ̀ tí ohun tó yé mi fi yé mi nìyẹn nǹkan yẹn mo dẹ̀ ṣẹ́rìṣì ògomi gan mo like obìnrin gan but nǹkan yẹn ló dé kí n máa sá pé mo fẹ́ keep kíní yẹn kó lọ. ìyàwó yẹn lọ́kì o. wọ́n náà mọ̀. wọ́n lọ́kì gan. wọ́n náà mọ̀. nísìnyí nígbà tẹ́ ní ẹ̀ kì í ṣe ṣìnà torí àwọn àgbàlagbà tèmi bá rìn wọ́n dẹ̀ ṣe ń sọ títí di wákàtí ọ̀rọ̀ wọ́n ní tọkùnrin bá wà tó bá fa sìgá bóyá ò fagbó ò kóbìnrin ò fa sìgá báwo ló ṣe ń pààrọ̀ ìrònú rẹ ẹ̀yin sìn nígbà tẹ́ ẹ̀ kóbìnrin ẹ̀ máa mọtí àbí. omi lẹ tún mu. mi ò mọtí. ẹ ń fa sìgá. mi ò mu sìgá mi ò mu gbó omi àbí mineral bí i juice. nìkan tẹ́ máa mu. dóò tí bá wà nílé lẹ́ẹ̀kankan ẹ̀wò táìmù kan ńṣe ni mo yọkùn ìkùn yẹn bá kọ́ bá ṣe so mo wà láìkí kí ní shape mo wá wò pé so lẹ́ẹ̀kankan lé mo kò lè mú spirit pé kí n da spirit sáyà but mi ò ní mú ń ta mo mú bí ẹ̀ wò pé mo kò lè mú pé kò sí tẹ́ bá délé kò sọ títẹ̀ bá ń lé mi ẹni sí mo many tí ló wà ń lé mi tó wà lẹ́jọ́ but
lẹ́yìn ọkọ pé nǹkan fẹ́ fi relax wọ́n yẹ pé bó ṣe mú kí ní oúnjẹ kí máa expand mo ti fẹ́ni kan tí ń sinmi kan stop ọtí láti ibi ọmọ so mi ò mọ ọtí ṣe mọ̀ tọ́ ni pé kí ọmọ ọtí kí ọmọ mú para so jẹ́ kàtígórì ara mi sí àárín àwọn tó kì í mọtí. bọ́ọ̀ gangan lẹ ṣe ń gbádùn ẹ bá fẹ́ enjoy ara yín jẹ́ òun ti ṣiṣẹ́ lọ ẹ̀ ń ṣàkólú ẹ̀ ń gbọ́jà ẹ̀ ń mọtí ẹ̀ tún kóbìnrin báwo lẹ́yìn ṣe ẹ̀dẹ̀ jẹ́ olórin. mo ti sọ fún ìyàwó mi pé inú ìgbà tí mo kì í ṣe gbogbo nǹkan yìí oòrò wàá fẹ́ rogo oòrò because tí bá ti rọ́mọ kan tí mo ti pé ohun tó mo lè ṣe ìkanra tí mo rí lára ọmọ yẹn mo máa bá lè ní. subhanallah. tí bá pé irun ni mo rí lórí ọmọ kan tó fine màá mú ṣùgbọ́n mo ṣe irun yẹn fún ọmọ yẹn fún ìyàwó tèmi náà wọ́n bá ṣùkọ́ ni mo rí tó fine lára ọmọ yẹn màá ra aṣọ yẹn fún ìyàwó mi. so òun náà mọ̀ pé òun ti fẹ́ nǹkan. ọmọ mélòó kankan lè ti wá bí torí mo kàn imagine pé ẹ̀rọ obìnrin tẹ̀dẹ̀ máa pàdé máa pọ̀ ẹ mọ̀ pé ní ẹ̀kọ́ ń gbéjà ẹ lọlé ọmọ àti kúlẹ̀ ńlé o. a tó láti fi ètò fún ọmọ bíbí sọ àti pé fún tọ́lọ́ bá bàṣírí fún yàn tí yàn bá wọn bí ọkùnrin tí yàn bá wọn bí abo àdìpọ̀ pọ́lọ́ fún àrùn ìyá kan fún ọlábo fètò sọmọ bíbí pé ká lè rè lọ́jọ́ àwọn ọmọ wa dáadáa. ẹ ṣeun gan ẹ ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nísìnyí December tún bọ̀ pàtí lọ́tún pàtí lósì torí kò ní ṣe ń pé kakọ̀ sọ̀rọ̀ látẹ̀kan àwọn tó ń wo kíní wọ́n fẹ́ wò pé tó bá tiẹ̀ fẹ́ rí yín báwo lọ ṣe lè rí yín tó bá fẹ́ bá yín sọ̀rọ̀ báwo lọ ṣe lè bá yín sọ̀rọ̀ ǹjẹ́ ẹ lè bá wa sọ bí wọ́n ṣe lè rí yín bó jẹ́ mánéjà yín ni bó jẹ́ ibi tí iléeṣẹ́ yín wà tó yẹ pé tọ́mọ̀ pé tó bá débẹ̀ wọ́n bá àwọn èèyàn ń bẹ̀ tó dẹ̀ ń ṣe pé ẹ máa sọ pé òkè a máa wá ṣò lẹ́nìí ó wá dín pé kọ́ máa retí jẹ́ pé kò ní padà rí bẹ́ẹ̀ torí nǹkan tí àwa bá ṣe lórí òótọ́ ni iléeṣẹ́ wa dúró sí torí tí nǹkan bá lọ anybody tá bá interview tá bá sọ̀rọ̀ tí nǹkan bá lọ bí àwọn èèyàn ṣe rí ló yẹ kó rí kò padà rí bẹ́ẹ̀ wá padà sí iléeṣẹ́ wa pé nígbà tẹ́ mọ̀ pé ẹni yìí kò wá trustworthy so a fẹ́rù nǹkan bẹ́ẹ̀ báwo lọ ṣe lè rí yín gangan. iléeṣẹ́ wa wà ní number 77 along Igbose Road Ìyànàlógbò Ogun State Nigeria kò jìnnà sí Sango. ẹ lè gẹ́ẹ̀tì mi ní orí Facebook orúkọ Facebook mi Ọba King Samiraku lórí Instagram àti TikTok ìyẹn I am_King Samiraku then ẹ lè pe manager mi Kombi number is 0802 300 2098 0802 300 2098 ẹ lè WhatsApp ẹ respond pẹ̀lú yín. so any show anywhere tó bá pè yín ẹ ń lọ ni ẹ bó jẹ́ sẹ̀lẹ̀ ni o bó jẹ́ rìdíìmù ni o bó jẹ́ tòkú ni o bó jẹ́ bẹ́ẹ̀dẹ̀ ni o bó jẹ́ ìkómọ you are ready to go. tó bá pè mí sórí aago mi màá dá ẹ lóhùn pè mí sórí aago mi I will be there na o I will be there ṣáà ti pè mí pè mí sórí aago mi I will be there anytime any day bá ti pè wá máa jẹ́ yín ṣe táìṣe náà nìyẹn. ẹ ṣeun gan-an